àwọn ìjọ Ahmadiyya, àwọn tó ní Qadiyaniyya, àwọn tó ní Lahoriyya, káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o. Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Ghulam Ahmadu lànábì àwọn Ahmadiyya, lòjíṣẹ́ àwọn Ahmadiyya. Múritádọ ni bàbá rẹ̀, wọn kì í ṣe mùsùlùmí o. Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Masihu tá ń retí, Isa ọmọ Mariama, kì í ṣe Ghulam Ahmadu, torí Allahu kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ Qadiyaniyya. Kí gbogbo wa lọ mọ̀ dájú, òpùrọ́ ni Mirza Ghulam Ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ, òpùrọ́ ni gbogbo wọn o. Kàláwù fi ṣọ́ wa ká má di kèfèrí o, bí ìjọ àwọn Ahmadiyya pẹ̀lú ìjọ Tijaniyya pẹ̀lú ìjọ àwọn Shia. Kàláwù làwa níbẹ̀. Mirza Ghulam Ahmadu àti Shehu Ahmada tó lẹ́sìn Tijaniyya pẹ̀lú Ibrahim Niyas, òpùrọ́ ni gbogbo wọn o. Ẹ jẹ́ ká padà sínú súnà Ànábì Muhammad, òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin. Kàláwù ràn wá ṣe o, kó fi súnà rẹ̀ borí o. Àwọn ìjọ Ahmadiyya, àwọn tó ní Qadiyaniyya, àwọn tó ní Lahoriyya, káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o. Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Ghulam Ahmadu lànábì àwọn Ahmadiyya, lòjíṣẹ́ àwọn Ahmadiyya. Múritádọ ni bàbá rẹ̀, wọn kì í ṣe mùsùlùmí o. Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Masihu tá ń retí, Isa ọmọ Mariama, kì í ṣe Ghulam Ahmadu, torí Allahu kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ Qadiyaniyya. Kí gbogbo wa lọ mọ̀ dájú, òpùrọ́ ni Mirza Ghulam Ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ, òpùrọ́ ni gbogbo wọn o. Kàláwù fi ṣọ́ wa ká má di kèfèrí o, bí ìjọ àwọn Ahmadiyya pẹ̀lú ìjọ Tijaniyya pẹ̀lú ìjọ àwọn Shia. Kàláwù làwa níbẹ̀. Mirza Ghulam Ahmadu àti Shehu Ahmada tó lẹ́sìn Tijaniyya pẹ̀lú Ibrahim Niyas, òpùrọ́ ni gbogbo wọn o. Ẹ jẹ́ ká padà sínú súnà Ànábì Muhammad, òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin. Kàláwù ràn wá ṣe o, kó fi súnà rẹ̀ borí o. Àwọn ìjọ. Bismillah walhamdulillah wassalatu wassalam ala rasulillah, wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin káàkiri àgbáńláyé. Mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní ọjọ́ tòní ní Yaumul Ahad, déètì òní ní ọjọ́ keje oṣù kejì oṣù Safar ọdún 1444. Mo kí wa káàbọ̀ sí orí ètò wa, ètò yín èyí tí a ti ń bá bọ̀ láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn, tí a pè àkórí rẹ̀ ní
asòfíà dhatu tọ̀ríkọ́ khalafati al-islam, ẹ̀sìn islam ní tọ̀ríkọ́ lòdì sí ẹ̀sìn islam. Ní ọjọ́ tòní insha Allah tí a fẹ́ ṣe episode 24 ní ọjọ́ tòní a gba àlejò ọ̀kan nínú àwọn àfáà wa tí a bá nínú súnà tí Allah sì pé kí wọ́n dúró déédéé nínú súnà náà títí di àsìkò yìí. Èmi ti mọ̀ wọ́n, ó ti ń lọ bí 30 ọdún tí mo ti mọ̀ wọ́n. Ohun tó wá fa bí a ṣe gbà wọ́n lálejò ní òní, tí a bá wo àkórí ọ̀rọ̀ wa ní ìrọ̀lẹ́ òní tí a pè ní ẹ̀sìn Súfí lòdì sí ẹ̀sìn Islam, a rí pé lábẹ́ rẹ̀ a ní kókó ìwádìí ìyẹn ni case study. A ní case study ní ìrọ̀lẹ́ tòní. Kókó ìwádìí náà sì ni àwọn irọ́ former pastor Mashood Oyewole, àwọn irọ́ former pastor Mashood Oyewole. Pẹ̀lú ògo Allah, àlejò wa tòní àwọn ni wọ́n sì dé ni. Àwọn àlejò míì tún ń bọ̀, wọ́n tún ń bọ̀. Wọn ò ní mọ ní ẹyọ kan, wọn ò ní mọ ní méjì, wọn ò ní mọ ní mẹ́ta, ní àwọn tí ọ̀rọ̀ kàn. Báwo ló ṣe wá jẹ́? Báwo ló ṣe ṣẹlẹ̀? Ẹ rí wípé gbogbo àwa tí a bá ń fi ọkàn bá ètò asòfíà dhatu tọ̀ríkọ́ khalafati al-islam, àwa tá bá ń fi ọkàn bá ètò náà lọ, a rí wípé nígbàtí a ṣe dé bóyá bí episode 19 or 20, ọmọ bàbá oní sọ̀látù sábìkì sọnù, ó jáde láti máa tiraka láti sọ pé òun fẹ́ fọ èsì. Ṣé gbogbo ọkọ̀ tó ní olùpèrò náà ni ó máa rí àwọn èrò tí ó máa wọnú ọkọ̀ rẹ̀? Àmọ́ ohun tó hàn sí wa ni pé àwọn ọkọ̀ kan bẹ tó jẹ́ ọkọ̀ ìgbàlà, bẹ́ẹ̀ sì ni àwọn ọkọ̀ kan bẹ tó jẹ́ ọkọ̀ ìparun, kí Allah má jẹ́ ká wọ ọkọ̀ ìparun. Òdodo bí wọ́n bá ju ọ̀bẹ lẹ̀ nígbàgbà ibi pẹlẹbẹ ní òfin mọ́ lélẹ̀. Àníṣẹ́ àlejò ní Súfí jẹ́ nínú ìsìláàmù. Tí a bá sì gbàlejò èèyàn, ìtẹ́sìn sọ ni pé tó bá ti lọ́jọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta kó máa lọ. So àwọn Súfí dé ní ìbẹ̀rẹ̀ sẹ́ńtírì kẹrin, ìbẹ̀rẹ̀ ọdún kẹrin, ìbẹ̀rẹ̀ ọgọ́rùn ọdún kẹrin, ó ní wọ́n tó dé sí Basirọ nílẹ̀ Iraki. Wọ́n lọ́jọ́ kìíní, àwọn àfáà tí ń bẹ nígbà náà, àwọn àfáà wa tí ń bẹ nígbà náà lọ́hùn tí wọ́n jẹ́ alùsùnà wal jamaa, wọ́n gbà wọ́n lálejò ọjọ́ kìíní, àlejò ọjọ́ kejì, àlejò ọjọ́ kẹta. Ẹ wá máa lọ bí ẹ ti wá, wọ́n ní Yunani lẹ ti wá, ẹ wá máa lọ. Wọ́n ṣàtàkùn wọn láwọn ò lọ mọ́. Dáadáa làwọn bá wá, àdìkárù làwọn bá wá, ṣíṣe la ilaha illallah làwọn bá wá, àwọn fẹ́ máa ṣe àsàlátù fún Ànábì Muhammadu ni, àwọn fẹ́ ráyé sá ni. Ọ̀dà ṣe ń tẹ́ ẹ bá wá nù, ẹ̀yin wulẹ̀ ń bẹ́nu ìsìláàmù. Ànábì ti fi cover already sallallahu alaihi wasallam. So wọ́n bá dọ́dà kò burú, ẹ wá jókòó ńgbà náà kẹ má lọ mọ́. Bó ṣe di wípé ntí ó jẹ́ hidden agenda wọn, wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa mú bọ́ta níkọ̀ọ̀kan láfi wá rí tọ̀ríkọ̀ kọ̀dìríyà, àfi rí tọ̀ríkọ̀ ṣàbìlíyà, tọ̀ríkọ̀ khaliwatiya, tọ̀ríkọ̀ khatimiya, tọ̀ríkọ̀ uwaisiya, tọ̀ríkọ̀ naqshbandiyya, tọ̀ríkọ̀ tijaniya, ṣàbìlíyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Rí kíní fi wá di àlejò wá fẹ́ gbalé mọ́lé lọ́wọ́, tó bẹ́ẹ̀ tó ga sí wípé tí wọ́n bá wá ń pa ìtànkálẹ̀ ìsìláàmù ní Yúróòpù,
tí wọ́n máa ń pa ìtànkálẹ̀ ìsìláàmù ní áfíríkà wọ́n á máa dápọ̀ àwọn onísúfì mọ́ whereas kì í ṣe pé ìsìláàmù ni wọ́n bá wa spread wọ́n spread àkìdá àwọn ni àti ìbádà bídí àwọn ni ẹni tó gbóúnjẹ fún wa ni tó fi májèlé sínú rẹ̀ làwọn súfì tẹ́ rí wọ́n gbóúnjẹ kalẹ̀ wọ́n sì fi májèlé sínú rẹ̀ àlàyé yìí la wá ń ṣe fún àwọn èèyàn wa wípé súfì o kì í ṣara ìsìláàmù o òun náà dá dúró lọ́tọ̀ ni ìsìláàmù náà dá dúró lọ́tọ̀ ni o kò papọ̀ o kò jọra wọn o ẹ má dàpọ̀ o ẹ bá fẹ́ kú sínú ìsìláàmù kó yẹ wọ́pọ̀ òun súfì ni o ò lè ṣe ìsìláàmù àti súfì papọ̀ òdo ló gbà wájú ọlọ́run o àlàyé yìí la wá ń ṣe fúnra wa lọ láti episode 1 títí àfi débi episode 19 ohun tí ó wá ṣẹlẹ̀ ni pé ọmọ bàbá oní sàlátù sábìkì sọnù aládìsí wèrè ṣẹ́tí rántí ẹ̀ òun ló wá bọ́ta ó wá fọ èsì pé ẹ má dá búrọ̀ ẹ má lóhun o ẹ má dá lóhun o nǹkan kan náà ní súfì àti ìsìláàmù o yóò ṣe jẹ́ nǹkan kan náà wọ ọkùnrin yìí ṣọ́ọ̀ṣẹ̀ ẹ̀jí lójú oorun ni pẹ̀lú àdúrú àlàyé tá a ṣe fún ọ yìí ok ọ̀dà kó lè mọ̀ pé ó yẹ sí nǹkan kan náà ọ̀dà jẹ́ ká kó ọ wá mú àdìsí wèrè kan wá àdìsí wèrè yẹn so ọ̀nà àdìsí tí láfùlù majnun tó ti jẹyọ ń bẹ̀ ó ní àlejò sọ wípé akthiru fi dhikrillahi hatta yuqalu majnun bó ṣe di aládìsí wèrè nu torí àdìsí tí Imam Ahmadu gbà wá ni tó sì sọ pé àdìsí ilẹ̀ kò ṣeé lò á sì wá ṣe àsìkí táwa ya wèrè ok mo wá lọ kó àwọn ọmọ ìyá rẹ̀ káàkiri àgbáńlá ayé nílùú òyìnbó ni o ní Yúróòpù ni o ní Nàìjíríà ni o tí wọ́n ń ṣe àdíkìrì tí wọ́n ti wá ya alágàn síbẹ̀ tó di pé èmi ń bu yèpẹ̀ sórí èmi ń gbọ́ hó èmi ń ṣe ha bí àlìjànú nígbà mo wá kó àwọn ẹ̀rí yẹn wá pé ṣé n tẹ́ ẹ fẹ́ máa ṣe ni ẹ̀yin mùsùlùmí ẹ má dá wọn lọ́wọ́ ẹ má di wèrè o ohun tí màá wá rí ni pé òun náà bá tún bọ́ọ̀tà padà wọ́n bá tún ṣe ẹ́písòdù míì tó wá ṣe yẹn wọ́n lọ wá bí ìgbàlejò wa lónìí o torí pé nínú ẹ́písòdù kejì tó ṣe yẹn lọ́dọ̀ ara tiẹ̀ òun náà wá lọ kó fídíò mẹ́ta kan wá fídíò mẹ́ta yẹn mò ń sọ bágráǹdì kó lè yé àwọn èyí tó lé lómi ó sọ pé ó ṣe ápọ́n mọ́ àbúrò ẹ̀ mọ́ báyìí kò pọ́n mọ́ mi òwe Yorùbá ló sọ pé bí iná ò bá tán láṣọ ẹ̀jẹ̀ kì í tán ní èékánná kò pọ́n mọ́ mi a gbọ́dọ̀ yanjú ẹ̀ ká ti ilé ayé yanjú ẹ̀ ni torí pé kò sí àtúnṣe mọ́ ní àlìkìyámà tọ́ arákùnrin wa kó fídíò mẹ́ta kan bọ́ta fídíò mẹ́ta tó kó bọ́ta yìí fídíò àkọ́kọ́ tó fi ṣe number 1 ó ní fídíò former pastor Mashihud Oyewole fídíò kejì ó ní fídíò ọkùnrin tó ń pè làbáyíkà yẹn tó ń fẹ̀sùn kan arákùnrin kan tó jẹ́ olùkọ́rí nígbà kan rí ní Madulẹ̀ Arọ́bí Nàìjíríà tí òun àti àbúrò ẹ̀ jọ da òkòwò pọ̀ tó sì jẹ́ pé ńgbà tí wọ́n jọ ń ṣe òkòwò náà kìí ṣe pé wọ́n gba fọ́ọ̀mù ní Madulẹ̀ Arọ́bí bẹ́ẹ̀ sì ni àwọn authority Madulẹ̀ Arọ́bí Nàìjíríà wọn ò ní mọ̀ sí wọn ò dá wọn mọ̀ wọ́n sì gba ọkùnrin yìí ní ìgbà pé olùkọ́ kọ́mọ kọ́ àwọn ọmọ ní kéwú ni wọn ò rán ní pé kó tún lọ kó sínú bísínẹ́sì míì ok arákùnrin yìí òun àti àbúrò ẹni tí ń pè ní làbáyíkà gẹ́gẹ́ bá a ṣe rí nínú fídíò yẹn lọ́jọ́ yẹn lọ́hùn so ó wá ń fẹ̀sùn kàn pé ó gbá àbúrò òun ní 1.8 million oníṣẹ́ sírí àwọn alùsùnà nù ẹ dákun kí ló ka alùsùnà bíi pé àbúrò rẹ àti ẹnìkan wọ́n da bísínẹ́sì pọ̀ bísínẹ́sì wa lana ó wá gbé ka orí alùsùnà tí kì í bá ṣe nítorí pé wọ́n ojó ní súfí tí kì í bá ṣe nítorí pé wọ́n ní hatred sí súnà ànábì àtàwọn tí ń ṣe súnà ànábì sallallahu alaihi wasallam tó àyànnà náà so ó gbìyàn náà wá ó tún wá mú fídíò kẹta wá ibi tí àwọn kan ti péjọ tá àti ẹ̀mọ́rọ̀ àwọn tí wọ́n ń ṣe àmọ́ sáré pé àáfà kan wọ jàlámíà ó sì ní irun gbọ̀n
so ó wá on practice taekwondo lọ́ba ní àbúrò ẹ̀ mọ́ wàá wọ ọmọ ìyá rẹ o súnà taekwondo ṣé súnà ní ayọ̀lẹ̀ ni ṣé súnà ní ká mọ̀ lè gbápá ká mọ̀ lè gbé ẹsẹ̀ ni súnà tiwa táwa ń ṣe súnà tó sọ pé ànábì ṣe jihadi ni súnà jihadi làwa ń ṣe tó sì ní pé mùsùlùmí gbọ́dọ̀ máa wà pẹ̀lú àníyàn jihadi. Now ṣe wá rí ti ọ̀rọ̀ ní ti làbáyé ká nǹkan yẹn kí wọ́n is a court case kan lọ́mọ lójú ẹ̀ ní kóòtù kò kàn má lù ní arọ́bí pàápàá. In fact olùkọ́ yẹn gan bí 7 years ago ó ti fi sí olùkọ́ nílẹ̀ ní má lù ní arọ́bí ó ti padà sí Ìlọrin ọmọ Ìlọrin náà ní ẹjọ́ lọ́mọ kò ń bẹ̀ kò ká lùsùn náà ìwọ́wọ́ tiẹ̀ nìyẹn tọ́ ẹ wá rí ti fíìmù àkọ́kọ́ tí ọmọ bàbá oní Sàlátù Sádíkì sọnù tó display hàn ayé ìyẹn ló wá bí a ṣe pè àwọn ṣéèkù wa bá a ṣe pè wọ́n wá sí ìjókòó tòní pé ẹ gbọ́ gbọ̀ngbọ̀n ní kan ọlọ́rọ̀ o ó kàn yín báyìí o èmi ò mọ̀ yín pẹ̀lú aburú rí o èmi ò sì gbọ́ aburú kan rí nípa yín a sì ti jọ wà ní ìsìn ó ti ń lọ bí 30 ọdún o èmi ò gbúrò aburú kankan pẹ̀lú yín àmọ́ ní ìsìn alihamdulilayi tí ì kú ò láyé táwọn kan ti bọ́ ọ̀ta tí wọ́n ń fi ẹ̀sùn burúkú kàn yín eléyìí tí ó dáa jù tí ó rẹwà jù òun náà ni pé kí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ sọ́híbùlì kí sọ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ onítàn ká gbọ́ ìtàn náà láti ẹnu yín. So ní báyìí mo ń fi àsìkò yìí kí ṣéèkù wa náà káàbọ̀ sí ìjókòó wa ní ìkànnì Talim TV. Èmi kọ́ ni màá dárúkọ wọn fún yín fúnra wọn náà ni wọ́n bá ní fi tàpọ́nlé introduce ara wọn sí wa. Bismillah Sheikh. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته. مرحبا بكم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. orúkọ èmi tí mo jókòó ti Abdulrahim ń bí báyìí lọ́lọ́run kó bá a ṣe àlékún dáadáa fún wọn. èmi orúkọ mi ni Dr. Murtada Salahuddin Adékúnlé ọmọ Ṣakí ni mí mo sì ń ṣiṣẹ́ ní Al-Madrasatu College of Education chief lecturer ni mí ní Al-Madrasatu College of Education. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́ ọ̀rọ̀ tí wọ́n ń gbé wá. ṣéèkù wa ẹ jẹ́ kí n máa ti ìbéèrè sí yín ni mi ò tí fẹ́ kẹ́ bọ́ sínú agbami rẹ̀ a ti gbọ́ orúkọ wọn o lẹ́ẹ̀kan sí ẹ bá ní dárúkọ yín lẹ́ẹ̀kan sí sà. orúkọ mi ni Dr. Murtada Salahuddin Adékúnlé tí ẹ jẹ́. tí mo jẹ́ lecturer ní Al-Madrasatu College of Education, former mudiru Ihya'u Turas Jamia Ihya'u Turas tó wá láti Kuwait. I'm a former mudir ní pé director ní ọ́fíìsì wọn ní Mọ́nàtán ní Ìbàdàn bí báyìí. tọ́ now ṣéèkù wa kọ́nà jẹ́ kí arin pẹ́ ń dáadáa o ẹ dákun ọ́fíìsì yìí yẹn tí a mọ̀ sí Hayatu Turas al-Islami àbí. Ihya'u Turas. Ihya'u Turas. Ihya'u Turas al-Islami tọ́ láti Kuwait ni wọ́n ti wá dálẹ̀ bíbá yìí. bẹ́ẹ̀ni. ìgbà wo ni ẹjọ́ daṣẹ́ pọ̀ ìgbà wo sì ni ẹ kúrò ní ọ́fíìsì náà. àdásẹ́pọ̀ ní 1995 mo sì kúrò ní ọ́fíìsì náà ní 2006 almost 11 years ni mo lò ní ọ́fíìsì yẹn. alhamdulillah. lọ́wọ́lọ́wọ́ báyìí Ihya'u Turas yìí lẹ́yìn ìgbà tí ẹ̀yin kúrò ní ọ́fíìsì ǹjẹ́ ẹlòmíì rọ́pò rẹ̀ àbí wọ́n gbé ọ́fíìsì tìpa ní. nígbà tí èmi kúrò kí wọ́n tó gbé ẹlòmíì dé wọ́n yan amíru fún wa wọ́n ti wá gbé ọ́fíìsì yẹn kúrò ní Ìbàdàn wọ́n gbé lọ sí Ṣakí tó sì ń tún function ní Ṣakí lọ́wọ́lọ́wọ́ báyìí. So amíru wa náà ti sì ń bẹ Ṣakí ni à ń pè ní Ustaz Ismail Ọlárẹ̀wájú àwọn ni amíru lọ́wọ́lọ́wọ́.
ṣùgbọ́n gbà tó di 2012 wọ́n gbé ẹnìkan wá tó ń jẹ́ ọmọ ìlú wa ń bẹ̀ náà, orúkọ wọn ni Abdulrazak Akanji. òun náà ń bẹ níbàdàn bí báyìí tí ń gbé bí báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí, so òun ní mandubu fún wọn lọ́wọ́lọ́wọ́ báyìí, tó yẹ pé òun ní mójútó ètò wọn, ṣùgbọ́n ọ́fíìsì Ṣakí ni ọ́fíìsì yẹn wà. tọ́ ní àsìkò tẹ́ ẹ fi wà ní ọ́fíìsì sà, kí ni ọ́fíìsì yín máa ń mójútó, kí ni wọ́n máa ń ṣe, kí ni iṣẹ́ wọn láwùjọ wa? Actually inú ohun tá à ń mójútó nínú iṣẹ́ wa òun náà ni pé inú objective ìyàtúrás al-Islami òun ni pé táwọn náà bá ti gbókọ yìí ni pé heritage, revival of Islamic heritage, ni pé àwọn nǹkan tí ó ti nù wá nínú ẹ̀sìn wa kàtàájí, nínú rẹ̀ náà ni ìpè àwọn èèyàn padà sí nínú súnà tànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Nínú rẹ̀ náà ni pé àwọn tá a bá ti rí láwùjọ mùsùlùmí tí wọ́n gbé ọ̀rọ̀ Ọlọ́run àti àdìsí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n gbé dání ká kún wọn lọ́wọ́. Bákan náà ọ̀rọ̀ ọmọ òrukàn wọ́n tún mójútó yẹn, àwọn sẹ́tà ń ṣe ní ọ́fíìsì wa òjúbà á sì ń kọ́ mọ́síláàsì, à ń gbẹ́ kànga, à ń gbẹ́ bọ́ọ̀hùl, àwọn sẹ́wọ̀ òjúbà òun náà lọ, wọn rẹ́ wa níṣẹ́jú bá òun náà lọ. ǹjẹ́ iṣẹ́ yín kankan ó ní í ṣe pẹ̀lú ẹni tó bá jẹ́ revert tó kù nù Christianity tó bọ́ sínú ẹ̀sìn Islam? Rárá o, kò ní ṣe rárá, kò ní nǹkan kan ṣe pẹ̀lú iṣẹ́ wa àti bákan báyìí ó ti lè jẹ́. Ṣùgbọ́n ohun tí máa ń ṣẹlẹ̀ náà ni pé gẹ́gẹ́ bí mùsùlùmí a máa ń gbarata tá a bá rí ẹnìkan tó gba Islam, kódà irú yóò rí tó ń tóun lè jẹ́, kódà kọ́mọ jẹ́ ẹnìkankan kọ́mọ ló kọ̀ kankan nílùú, tí ọba ti wá pẹ̀lú ògùn Ọlọ́run tírú ẹni bẹ́ẹ̀ bàbá ti gbúrò rẹ̀ á wà rú ẹni bẹ́ẹ̀ kàn pé irú ẹni ẹ̀tọ́ ẹ̀ ká ràn lọ́wọ́ ni, torí pé tí ọba tún rí ràn lọ́wọ́ ó tún lè padà síbi tí ń ti ń bọ̀ tí òjò báwọn náà lọ. Kì í ṣe pé ń bẹ nínú ètò àwọn ìran ìtàn bá ṣiṣẹ́, kò sí inú ètò wọn rárá àti rárá. Ẹni tó jẹ́ ọ̀gá fún wa lọ́fíìsì wa ń gbà náà là ń pè ní Jasimu Al-Ayinati, ọmọ Kuwait ni, òun ló wà fún Kọ́rọ́t Lefrekiya ní Kuwait. tọ́ iléeṣẹ́ yín yìí báwo gan ni wọ́n ṣe máa ń tọ́jú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ òṣìṣẹ́ gangan? ṣé owó oṣù yín, ṣé tẹ́ bá fẹ́ gbowó oṣù rí pé Kuwaiti a mọ̀ pé owó wọn ó ní lórí púpọ̀, tí tẹ́ bá sì ṣe owó wọn sí náírà láti gbà pípẹ́ ìmọ̀ wú gọbọi ju owó náírà lọ. Ǹjẹ́ owó yín tẹ́ mọ́ gbàǹgbà náà bíi lákòlákò lẹ máa fi gbé lọlé àbí báwo ni ẹ ṣàlàyé ẹ̀ fún wa sà? Alhamdulillah, ìgbà tí mo wà bẹ̀ tí mo ń ṣiṣẹ́, torí pé Kuwait náà mo àti mo ti gba sẹ́yìn wálé, tí àwọn ọ̀rẹ́ mi bá mi ṣe ọ̀nà rẹ̀ tí wọ́n bá mi gba sẹ́yìn wálé. Nígbà tá a fi kó lọ́hùn, wọ́n sáyìn kọ́ńtàtì pa ọmọ fún mi ní $300 ní gbogbo oṣooṣù, wọ́n tí wọ́n sáyìn fún mi kò ju báwọn náà lọ, wọ́n fi ṣàkàṣà gbé owó fún mi. Lẹ́yìn náà a rí pé tí nígbà tá a wà nílùú oṣù mẹ́sàn-án sálárì wa lè mọ́ dé oṣù mẹ́sàn-án, tó yẹ pé bí n sì ń yáwó lọ́tún mímọ̀ yáwó ní òsì, tó jẹ́ péjọ owó ìbá dé gan-an á fi gbèsè lásán lọ́tún lọ́sì, àárí àǹfààní kẹsẹ̀ pé ohun tó ọmọlúàbí fi ṣe ni àlè rọ́kọ̀ àlè kọ́lé, kò sí nǹkan tá a rí ṣe, torí pé ẹni àwọn oṣù mẹ́sàn-án Nàìjíríà gan táwọn bá ṣiṣẹ́ gan a rí pé bí wọ́n bá jẹ wá lówó oṣù kan á mọ̀ ké horohoro ni, kátó àpè wọ́n jẹ́ lówó oṣù mẹ́sàn-án bóòwò yẹn sì lè pọ̀ tó ìlú ní $300 lásìkò táwọn wí iná ẹ̀ lónìí báyà ló fi ju $60,000 lọ tá a bá ṣe tán. Nígbà tí lásìkò yẹn $300 náà wọ́n san fún mi, bí wọ́n sì ń ṣe ń san náà nìyẹn tí mo fi kó mẹ́, tí wọ́n pé kì í ṣe pé yẹn ń wá owó yẹn ń wá ní gbogbo ìgbà tí ń tẹ̀léra wọn dáadáa kí wọ́n mọ̀ rárá o, oṣù mẹ́jọ oṣù mẹ́sàn-án oṣù bẹ́ẹ̀ lọ. Ìyẹn ló lé mi ní pé ọ̀gbọ́ irú nǹkan báwọn ọmọ Nàìjíríà ni mí, mo sì tún lè tún takọ́sọ́ síwájú láti wáṣẹ́ síbòmí. Ìyẹn ló mú mi tẹ́gbọ́ tí mo sọ pé mò ń ṣiṣẹ́ l'Alayande, mo wá iṣẹ́, àwọn ọ̀rẹ́ mi kún mi lọ́wọ́, wọ́n bá ń wáṣẹ́ ní Alayande College of Education, so tó yẹ pé ibẹ̀ náà mo ti wà kí ó tó di pé mo kúrò ní ìyá òtòrás mo ti gbaṣẹ́ sí Alayande College of Education, torí pé mo gbaṣẹ́ sí Alayande College ẹ̀ tí a bá gbọ́ mi dáadáa, a gbé iṣẹ́ yìí wá láti Kuwait 1995 náà mo dé sílẹ̀, mo sì gbaṣẹ́ l'Alayande ní 1999 exactly dot náà mo gbaṣẹ́ ní Alayande till date. Alayande mo wà tí mo ń lecture ń bẹ, tí mo jẹ́ imam ní College of Education ní Alayande ń bẹ,
currently chief lecturer ní níbẹ̀. tọ́yì tí n bá gbọ́ yé sà owó oṣù tẹ́ ń gbà gan níbẹ̀ tá a bá ṣe sí náírà kò wọ 100,000 naira. ọ̀wọ́ rárá àti rárá lásìkò yẹn. bákan náà sì ni pé kì í ṣe pé owó oṣù yẹn ẹ tètè máa ń rí gbà lójú ẹsẹ̀ tóṣù bá ti parí. rárá àti rárá. wọn a máa jẹ yín lówó bí oṣù kan oṣù méjì. oṣù mẹ́sàn-án oṣù méjì oṣù mẹ́sàn-án. oṣù mẹ́sàn-án tí wọ́n ṣẹ̀ wá rọ́ gbogbo ẹ̀ san lẹ́yìn náà bá fi san gbèsè. gbèsè láti san kò sí bá lè rí ibi ṣe. wallahu al-musta'an. ilé tí wọ́n ti wulẹ̀ sọ yìí náà kò bá mi lójijì torí pé àwọn àfa wa gan míì tí wọ́n ń bá bíi ìgáfà ṣiṣẹ́ àwọn sheikh wa Ahmadu Tuhami tí wọ́n bá ìgáfà hayatul ìgáfà nígbà kan tí ń bá wọn ṣiṣẹ́ nínú nǹkan tèmi náà mọ̀ torí pé mo ní ọ̀rẹ́ kan tí àjọ jẹ́ irọ́ wọ́n ń pè ní Iskilo Hamza Abusara tó ká sí pé ó máa ń sọ fún mi láìmọye ìgbà yìí pé owó oṣù àwọn ó ti ń lọ bí oṣù 6 o táwọn ò tí ì gbà o wọ́n ń lọ bí oṣù 7 o tó túmọ̀ sí wípé à ń bá Saudi ṣiṣẹ́ à ń bá Kuwait ṣiṣẹ́ èyíkéyìí ilẹ̀ Lárúbáwá kò túmọ̀ sí wípé ó ń tì í yọ̀bà yá di olówó fáàfó wọn a máa fi àpò sakasaka wọn fi máa di owó fún onítọ̀hún ẹni tí wọ́n sì ń jẹ lówó oṣù sẹ́mọ̀ yóò ti kọ́kọ́ máa tàràkà káàkiri kó tó wá di pé wọ́n wá padà wá san owó oṣù yẹn wọ́n padà san náà ní o ṣùgbọ́n kì í bọ́ sí ojú ọjọ́ ẹ dákun ẹ̀yin adarí pọ́n tẹ́ ẹ̀ tún gbórí wọlé èmi ò mọ tí ń bí inú báyìí o gbogbo yín lẹ lajú lẹ̀ nígbà tí former pastor Moshood Oyewole nígbà tó bọ́ sórí social media tó nǹkan tó ń sọ náà rẹ̀ wípé inú òun ti ẹ̀dùn báyìí pé orí social media ló ń ti wá sọ̀rọ̀ yìí gbogbo yín lẹ mọ̀ lajú lẹ̀ ẹ̀ mọ̀ gbé orí pupa ẹ̀ mọ̀ gbé wọlé ok àwọn tó fẹ̀sùn kàn wọ́n wá fẹ́ ṣàlàyé ti side ọ̀dọ̀ tiwọn ẹ wá ń gbé orí pupa wọlé ẹ bẹ̀rù Ọlọ́run o mi ò ní sọ jù báyìí lọ fún yín tọ́ ṣéèkù wa kọ́lọ̀ jẹ́ kárí pẹ́lẹ́wé dáadáa o ǹjẹ́ tí ẹ mọ̀ former pastor Moshood Oyewole. bẹ́ẹ̀ ni mo mọ̀ lásìkò tó gba Islam mo sì bẹ ní Ìbàdàn ńgbà náà ibi tá a ti mọ̀ ròdì báyìí nígbà tó gba Islam táwa náà gbúrò pàtàkì jùlọ torí pé lásìkò tèmi ń bẹ ní bíbáyìí UMB ni mo máa ń kírun lẹ́bi mọ́ṣáláṣí tó di súnà mu UMB tí n bá kírun UMB ń lọ sí bolúwájí ní ti mọ́ṣáláṣí àwọn tàdọ́mù nígbà náà so torí mọ́ṣáláṣí súnà náà làwọn wá káàkiri bó ṣe jì sí àdúgbò mi tó so UMB ni mo ń kírun so ló mọ̀ ṣe déédéé pé wọ́n fi ọkùnrin yìí Moshood Oyewole wọ́n introduce rẹ̀ pé tọ̀ pásítọ̀ tó gba Islam ni ó eré mi náà hu pé irú ìrànlọ́wọ́ la lè ṣe fún ẹni pẹ̀lú ọ́fíìsì wa tí a wà ń bẹ̀ èyí yóò sì sínú program ọ́fíìsì wa lórí pé wọ́n sọ pé pé dandan kí wọ́n ràn lọ́wọ́ ṣùgbọ́n kí làwọn náà lè ṣe àwọn táwọn arúgbó sùn gbà kí láwọn ìrànlọ́wọ́ la fẹ́ fún ṣùgbọ́n àánú gbé wa pé irú ẹni ẹ̀ka náà lọ mi ìmọ̀ rí mi kankan ju pé UMB tèmi máa ń lọ kírun ni wọ́n gbé dìde pé tọ̀ pásítọ̀ ni yóò tó gba Islam so èdè wa hù lórí gbogbo mùsùlùmí ṣe máa ń hù náà ni. tọ́ ẹ ṣeun ẹ dákun sà ǹjẹ́ ẹ mọ iléeṣẹ́ kan tó tún ní ṣe pẹ̀lú Kuwait tí ń pè ní Zakat House in Kuwait tí wọ́n ní ẹ̀ka tí wọ́n sọ pé wọ́n ní ẹ̀ka sínú ìlú Ìbàdàn ǹjẹ́ ẹ mọ nǹkan kan nípa ọ́fíìsì náà bí. kò sí ọ́fíìsì kankan gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ tí láti àsìkò tèmi ti dé wọn ò ní bẹ́tù Zakat ti Kuwait wọn ò ní ọ́fíìsì kankan ní Ọ̀yọ́ state mo lè sọ lọ́yọ̀ state torí pé àwọn ilẹ̀ Haúsá wọn lè ní ṣùgbọ́n lọ́yọ̀ state ní ọba ìmọ̀ tí mo mọ̀ títí di òní bẹ́tù Zakat ò tí ì ní ẹ̀ka kan ní Ọ̀yọ́ state lọ́dọ̀ wa yín àyìn so kò yìí sí ohun tó ń tọ́ òun sọ yẹn pé bóyá bẹ́tù Zakat náà rárá o Jamiya Ìyá Turasi nìkan náà ló ti tẹ́ dàgbẹ́ pé tí ì ní ẹ̀ka ní Nàìjíríà ní Ọ̀yọ́ state lọ́dọ̀ wa ń bí báyìí bọ́sẹ̀ jẹ́ pé àwọn màdùbù ti pọ̀ látọ̀dọ̀ wọn náà ní sin tó yẹ pé kì í ṣe pé Ìyá Turasi wọn bá ṣiṣẹ́
àwọn òrìnrìn jàmíyà náà ni àwọn màdùbù ta ní nísìnyí tọpọlọ rẹpẹtẹ ṣùgbọ́n bẹ́ẹ̀ ti zakat bidopt rárá o kò sí ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ ti zakat ní Ọ̀yọ́ state kò sí ohun tí ń jẹ́ bẹ́ẹ̀. ẹ dákun sá bóyá ẹ gbọ́ bèrè mi yé. Yes sir. baitu zakati al-Kuwaiti ní ń pè lárúbáwá ní èdè Gẹ̀ẹ́sì zakat house in Kuwait ẹ̀ka wọn ní ìlú Ìbàdàn kò sí rárá rí àbúgbà tẹ́lẹ̀ kò sí rí pàápàá rárá kò sí rí pàápàá. ẹ dákun sá baitu zakati al-Kuwaiti tóyìnbó rẹ̀ ń jẹ́ zakat house in Kuwaiti nílùú Ìbàdàn yìí wọn ò ní ẹ̀ka rí mbẹ̀ rí. wọn ò lẹ́ka rí mbẹ̀ rí wọn ò lẹ́ka rí till data ti ń sọ ìwọ̀n lẹ́ka. tọ́ ọ̀dà. wọn ò ní ẹ̀ka náà mo ní pé sọ pé ilé-iṣẹ́ yòówù tó jẹ́ ti religious organization tó tiẹ̀ wá àtọ̀ tọkọ bẹ̀rẹ̀ léyìí tí wọ́n jẹ́ ti Kuwait o Jamiya Ihya Turas Islami ni àwa náà la bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ Ìbàdàn mi báyìí. títí di òní olónìí kò sí tí ń jẹ́ baitu zakat ní Ọ̀yọ́ state kò sí. ṣé tí ẹ bá rí former pastor Moshood Oyewole tẹ bá rí àwòrán rẹ̀ ẹ lè dá mọ̀ kó ní. ó lè dá mọ̀ torí pé àti several times láti jọ pàdé. ok sir ọ̀dà ọ̀rọ̀ méjì ló kàn yín. Yes sir. ọ̀rọ̀ àkọ́kọ́ òun ni ọ̀rọ̀ baitu zakati al-Kuwaiti tó dá mọ̀ pé ẹ̀yin jẹ́ òṣìṣẹ́ Ihya Turas al-Islami sábìkọ́n. now a sì mọ̀ pé tí iléeṣẹ́ tí Kuwaiti tó bá tún ní iléeṣẹ́ míì láti Kuwaiti dandan ni kó wà nínú màlúmọ́tì yín kó wà nínú nǹkan tẹ́ ẹ mọ̀ kódà ẹ̀ tún jọ ní tààwùnù alálìbírí wàtẹ́kùwà nínú àwọn nàṣàtọ́ọ̀tì dàwíyà tí ẹ máa ṣe tọ́ ẹ sì ní tẹ́ bá rí former pastor Moshood Oyewole nínú screen ẹ lè dá mọ̀ kó ní. máa dá wọn mọ̀ dáadáa. tọ́ ọ̀dà ìwé nǹkan náà ń làwọn. gbogbo ẹ̀yin tẹ́ ń wùwà káàkiri àgbáńlá ayé ẹ dákun o ẹ má bínú pé mo ti sọ wípé irinṣẹ́ ti wa a sì mánéjì ẹ̀ lọ́wọ́ ni kí Allah ó jẹ́ kí a rí ẹni tí ó lè kún wa lọ́wọ́ tí òfin ní máa fún wa ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ yìí ẹni tẹ́ ń wò lójú screen yìí àwọn àfáà méjì ni o. bẹ́ẹ̀ ni sàn. ẹ bá ní tọ́ka sí ẹni tá à ń pè ní former pastor Moshood Oyewole. àwọn ni wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ àfáà tó wà lókè báyìí àwọn ni wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ àfáà tó wà lókè báyìí ní ọwọ́ sí àfáà yẹn. gbogbo ẹ̀yin ayé gbẹ̀yìn mùsùlùmí ṣe ń gbọ́ báyìí o mo ní sí wọ́n mọ former pastor Moshood Oyewole wọn láwọn mọ̀ tí táwọn bá rí lójú screen so ìtẹ́ wá wò lójú screen wa ní ìsìn àwọn àfáà méjì lẹ́yìn náà ń wò ó ẹnìkan wọ àlùkìmbà ó wọ jàlámíà white ó dé fìlà àbòrò pupa jàlámíà white àti àlùkìmbà ẹnì kejì ó dé fìlà bí àbòrò náà ni kìí ṣe funfun ní tiẹ̀ kìí ṣe pupa kìí sì ṣe funfun so ó sì wọ aṣọ jàlámíà tá a wá ní former pastor Moshood Oyewole nínú àwọn méjèèjì ṣe. náà méjèèjì lẹ́yìn tó dé fìlà dúdú àti jàlábíà kì í ṣe ń tọ́ wà kíńbà. tọ́ tí ó bá dá sí pé former pastor Moshood Oyewole tó náà bá láǹfààní àti mọ wà báyìí tí ó bá sì láǹfààní ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ mọ̀ ẹ bá ní share rẹ̀ ní program ẹ bá ní pé ọ̀rọ̀ tó sọ àti gbọ́ sáìdì tọ̀dọ̀ tiẹ̀ ó kù sáìdì ti ọ̀dọ̀ sheikh wa Muritado Salahuddin tó mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ gbọ́
clip nínú ọ̀rọ̀ tí former pastor Oyewole sọ fún bí about bí less than 35 minutes. Àwọn ọ̀rọ̀ náà ìsọ̀rí ni wọ́n. So eléyìí tó kan àwọn ṣéèkù wa Muritado Salawudeen bẹ́ẹ̀ yóò jẹ mọ́ bí oríṣi bí méjì. Okay, màá kàn tún bí wọ́n léèrè fẹ́rẹ́ lórí àwọn yòókù ní tó bá necessary bẹ́ẹ̀, ṣùgbọ́n èyí tó kàn wọ́n gbọ̀ngbọ̀n ẹyọkan ni. So èyí tó wá súnmọ́ èyí tó kàn wọ́n jù mo fẹ́ kí gbogbo ayé ká bá ní gbọ́ o. ìwé nǹkan náà ń làwọn ẹ dákun ẹ jẹ́ àṣẹ Islam bó ṣe jẹ́ àṣẹ báwo náà bí ṣe ṣe bí Al-Qur'an ṣe ní àṣẹ bó là ń lọ kí là ń kó. ìwé nǹkan náà làwọn Kuwait ń sọ léyìí Zakat House in Kuwait wọ́n ní ọ́fíìsì ní Manhattan. Zakat House in Kuwait. Ṣẹ́rí Zakat House in Kuwait yẹn wọ́n na ọwọ́ àránṣe wọn káàkiri ayé ní o. Ìgbà tí mi dé Masari tí mo wọlé sí Asia ní 1992 èmi ò bá mi ní Asia rí lọ o. Mo lọ àlànà fakọ́tì wálìdí ni o. Owó bàbá mi mo fi ra pléènì, mo fi ra tíkẹ́ẹ̀tì, mo fi gba físà. Mo sì lọ sọ́run ní alárísìkì pé tí bá dán máa rí scholarship àbí máa wọ Jamia University. Bẹ́ẹ̀tù Zakati Kuwait kí lẹ́tí pé English ẹni sí Zakat House in Kuwait. Ṣẹ́ni pé kò yàtọ̀ sí lárúbáwá Bẹ́ẹ̀tù Zakat Al-Kuwait. Èmi àwọn tá a jọ lo bẹ́ẹ̀ Zakati Kuwait yẹn àwọn Ustaz Muhyiddin Abdulsalam. Àtẹ̀mí àti àbábù Gani Mashayi àtàwọn míì bẹ́ẹ̀. Bẹ́ẹ̀tù Zakati Kuwait òun mílíọ̀nù rẹ̀ kò ká ọ̀rọ̀ yunifásitì. Àmọ́ iye tí ó máa gbà ó ń fún wa ní 120 Egyptian pounds láti ní tí a ń gbà lọ́wọ́ ẹ̀ lóṣooṣù bó ti ń ṣe fún gbogbo ọmọ orílẹ̀-èdè àgbáyé káàkiri nìyẹn. Yẹ́nì mọ̀ nípa pé kí lẹ́ ti borúkọ wọn. Zakat House in Kuwait. Zakat House in Kuwait. Wọ́n ní ọ́fíìsì. Àwọn ni mí ní àwọn ọmọ lò kémi fi parí lásìá àbí tí mo fi délé mo fi ṣe tán. Àwọn náà ni wọ́n tún náwó dé Nàìjíríà yìí. Wọ́n kalẹ̀ ní ọ́fíìsì sí Manhattan ní Ìbàdàn. Níjọ́ náà lọ́hùn-ún sẹ́wọ̀n ti gbá mi lẹ́ẹ̀kejì tó mo ti wá jókòó ara mi jẹ́. Ní wọ́n bá dé ńjọ́ náà wọ́n bá rí báyìí náà ni àwọn ò ní di sẹ̀tífíkẹ́ẹ̀tì mi àwọn ò ṣe kíní kan àwọn akọ̀wé wọn aṣáìn ẹ̀ Zakat House in Kuwait wọ́n á fún mi ní ìwé wọn mo kà Zakat House in Kuwait bí wọ́n ṣe ń ṣe nǹkan ok wọ́n bá ti bẹ́ẹ̀ ni wọ́n gba ìwé mi wọ́n gba sẹ̀tífíkẹ́ẹ̀tì mi àwọn sẹ̀tífíkẹ́ẹ̀tì wọ́n photostat wọ́n kọ original fún mi o wọ́n sì kọ ìwé lórí ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ ní báyìí àdúrà ló jẹ́ kíní kan báyìí lọ lórí ìsìláàmù ń tẹ̀sí táwọn akiri wọ́n bá ṣàyẹ̀wò bá gbé ìwé yẹn lọ. ó wá níjọ́ náà lẹ́yìn tí wọ́n ti gbé ìwé lọ tó ti pẹ́ ó tó bí oṣù káàbọ̀ mo kàn ní níjọ́ náà alihamudulilayi rabbil alamin adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ní nǹkan kan tá a fẹ́ jẹ èmi àtàwọn ọmọ tá a jọ kó nù Christianity níbi tí wọn àti mọye tí ń ta nǹkan lọ́jà tó jẹ́ pé just go to the store room and collect everything àwọn ọmọ tí ń ta nǹkan lọ́jà síbi Christmas ní bọ̀ ẹ̀dì ó ti yapa ẹ̀rọ ó ti yapa wúwo ó ti yapa tí ó mọ ké mẹ́rẹ̀mẹ́rẹ́ òun tó fi ń tọrọ ni this condition wá jẹun ó tún wá pọn dandan pé kí ìyàwó mi lọ sílé tó dá òkú kan kú fún wa kí ni ká wá ṣe báyìí o ókè jẹ́ lọ sọ́dọ̀ ọ́fíìsì àwọn mo wá rìn ẹsẹ̀ mo rìn jọ́nà gbàdá mo wá lọ sí ọ́fíìsì àwọn pípù yìí. ṣé kí sáwọn tí bàbá pè wá tó wọn bí wọn lórí ọ̀rọ̀. bàbá ní ọjọ́ náà lẹ̀rọ ọlọ́gbà ni ọjọ́ tí bàbá pè wọ́n nínú wọn lọ sí. bàbá yìí bàbá yìí wọ́n wá gbà tí bàbá wà ọ̀rọ̀ yìí bàbá ní kí wọ́n wá bàbá pè wọ́n. èsì tí wọ́n pè wọ́n náà mò ń bọ̀ mo wá rìn náà tẹbitẹbi nù o mo dé ọ́fíìsì wọn mo gòkè lọ ìgbà tí mo gòkè mo bá igbákejì ọ̀gá
ọ̀gá àgbà. láti gbà ló ti bẹ̀rẹ̀. I'm very sorry to say ọmọ Ṣakí náà tó. bẹ́ẹ̀ ọmọ ìjà wọn ló lọ èmi ò ní dákọ̀ ṣùgbọ́n wọ́n ti mọ̀. now wọ́n sọ léyìí to be very very careful of them. tí ìbá ṣe pé ọlọ́run fún rẹ̀ ló fi ìsìláàmù hàn mí ó tó tiẹ̀ di kékeré. ẹ padà síbi. oh yes. tó bẹ́ẹ̀. mo wá dọ́fíìsì jọ́nà mo bá gbá kejì mo lọ́gá lọ́wọ́ ló lọ sí Èkó tí mo bá wà rẹ̀ ó ní gbogbo owó tí ó sì wà lọ́fíìsì náà ni wọ́n fi ṣátà mọ́tò lọ. ok mo ń wò kí ni wọ́n lọ sí wọn ò sọ fún mi ó ní kí n dúró nǹkan kan ṣé ẹ ti jẹun mo ní ọ̀rọ̀ oúnjẹ tí ẹ̀kọ́ ni mo bá wà náà nǹkan kan àṣà àjọkò tirẹ̀ mí akísúrì tán wọn ò yèdè mo ní dákun ẹjẹ mọ lọ torí ibi tí ń lọ jẹ ẹjẹ ń tètè kẹsẹ̀ sí owó mi àwọn ọmọ wà lé ìyàwó wà lé lọ́fẹ̀ẹ́ jẹ́ lọ gbọ́n kò sí nǹkan kan tá a jẹ o bí mo lọ o pàmò lọ ó ní dúró tá a bá káṣù ìtàn gbà náà a káṣù ìtàn a tó gbókè tó ní ẹjọ ẹjẹ mọ lọ torí wọn mọ retí lé bá a ṣe ń sọ̀kalẹ̀ báyìí làwọn dé wọn kàn driving ni wọ́n dé báyìí wọ́n wọnú ọgbà wọ́n ń sọ̀kalẹ̀ báyìí lárúbáwá kan tẹ̀lé wọn wọ́n ń sọ̀kalẹ̀ báyìí wọ́n yẹ sá question tó kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹni tó fi sí ọ́fíìsì tèmi bá láàárọ̀ pé ta ló sọ fún wọn tó ara ti fún mi ta ló sọ fún wọn àṣé àwọn Kuwaiti ti gbẹ̀yìn dídé nítorí mi. Social media kúrò ní sọ̀rọ̀ ìgbàlẹ̀ àti ẹ̀dá báyìí ó gbọ́ náà. Ó dá báyìí gan. Kuwait, Sakat House in Kuwait. Ló wá sọ pé ó ti dé látàárọ̀. Wọ́n wá sọ lárúbáwá sí ara wọn. Ọkùnrin ti lárúbáwá ẹ̀. Yẹ́wọ́ wọ̀ mí yẹn gan. Ló bá di mímú báàgì. Tó bá di mímú bá àbẹ̀nù kò fi lẹ́nu àtúnṣe mílẹ̀ àtúndì mímú. Ó wá sọ nǹkan kan, ó ní ṣe mo gbọ́ English. Pásítọ̀ ní mí tẹ́lẹ̀ mo gbọ́ English. Ó sì yí ọ̀rọ̀ nìyẹn. Singlish. Ṣàlá. Bí máa bá mi sọ English. Mo wo bí àwọn pípù yóò kúrò. Orí kó ń bá yín sọ̀rọ̀. Ọba sọ fún mi wípé torí tèmi ni wọ́n fi rán wa. Ó ní dáwà tí ń ṣe yẹ kí n mọ̀ sọ. Ó ní kódà wọ́n ní kí àwọn kẹ́mi òun ká ṣe interview kó rìkọ́ọ̀dù ẹ̀ wá káwọn ò tiẹ̀ rí mi káwọn ò rójú mi. Àti tàbádì sọ̀rọ̀. Ó ní dáwà mi kí n máa ṣe lọ. Wọ́n sì rán òun ṣé mi o. Torí tèmi lòun fi wá o. Àti wípé dáwà tí n bá ń ṣe lóṣooṣù ní Sakat House in Kuwait tí ó máa san owó fún mi. Sálárì. Bí ẹsẹ̀ ní àwọn kàkó rárá ó bá mọ̀ gòkè èmi náà gòkè. Ní ẹni tí mo bá wá sọ pé ẹni báyìí wọ́n bá wá látàárọ̀. Ẹnìkan wá tẹ̀lé wọn wá ọmọ àbá òye nìyẹn. Látọ̀hún ọ́fíìsì wọn náà ní ti ń ṣiṣẹ́. Ó tẹ̀lé rárá wọn yẹn wá. Àwọn méjì ló wá. Ló wá sọ pé wọ́n á sọ fún mi ìyá ara tí wọ́n ti ẹ̀kú ní ká fún ẹsẹ̀ bàbá fún mi ní $100. Níjọ́ náà. Oh yes. $100 pé kí n kàn fi manage. Lára tí wọ́n fi. Kí n padà wá níjọ́ kẹta. Pé alábàáyé á ti sinmi á ti rẹ́ ẹ̀sà ṣiṣẹ́ nǹkan gbogbo dàbí ìta fẹ́ ṣe ní àti gbogbo ọ̀rọ̀ tí ó bá mi sọ ní àti gbogbo tí wọ́n fẹ́ fún mi ní. Ó pa ẹ̀ lẹ́rìn tó pọ̀. Mo bá gba ọ̀dọ̀ àwọn Haúsá lọ Ọlọ́run sá ṣe. Mo rí nǹkan mo délé. Tó bá dijọ́ kẹta mo bá débẹ̀. Wọ́n bá ní lárúbáwá yẹn ti lọ. Ó ṣe lọ. Ẹni tó sọ pé mi pé báyìí wọ́n ní àwọn ọmọ lárúbáwá ò wí. Gbogbo tó wá wí ń kọ́. Gbogbo tó sọ ń kọ́. Ó ní ok lọ́dọ̀. Wọ́n á sọ fún mi wípé owó tí ẹni wọ́n mọ̀ fún mi lóṣooṣù yẹn pé oṣù mẹ́ta ni wọ́n láwọn èèmọ̀ fún mi mo ní kò sọ bẹ́ẹ̀ o mo gbọ́ gírámà o oṣooṣù ló lóun ó mọ̀ ló ní wọ́n mọ̀ fún mi o àwọn lóṣù mẹ́ta ni wọ́n kọ̀ ń bá ẹ̀ pa ó
oṣù kẹta pé ok àti ètí kan báyìí rẹ̀ papọ̀ mo bá lọ ọ́fíìsì oṣù mẹ́ta mo ti gbà wọ́n ní jọ̀wọ́ làwọn sọ pé oh my god kọ́ lóun kó jọ kó ṣàforíjì torí tọ́lọ́ ń bá wo tí wọ́n fi ṣe ní àti àti ẹni tó fi ń jẹ mí níṣẹ́ ká ní gbogbo wọn yẹn ó bá come to pass dáwà tí ń ṣe bá ti lọ Dubai lọ ìyá tí ń jẹ mí ìbá ti jẹ mí ní mo fi ní kọ́ lóun dárí jẹ náà ó wá rí bẹ́ẹ̀ nu wọ́n ti sọ wọ́n ti àgbẹ̀ wọn èmi wá lọ mo ti gbà fọ́lọ́ torí pé mo mọ̀ pé àwọn tó ṣerú nǹkan bẹ́ẹ̀ èmi nìkan mo wà pẹ̀lú àwọn géńdé yìí lókè àwọn tó ṣe báyìí wọ́n lè fún mi lọ́rùn pa kí wọ́n pa mí kí owó òkú mi jù síbi kan tẹ́lifọ̀dù ò sì ní mọ̀ àwọn tó lè dẹ́rù ìmú wò wọ́n lè pa mí owó ni mo bá kó ń bẹ́ẹ̀ mo lọ. tọ́ ṣéèkù wa mo lérò pé ẹ ti fídíò tí ẹ wò yìí kí lẹ fẹ́ sọ ń pa rẹ̀ o Kuwait zakat kí ni ó pè náà zakat house in Kuwait tí wọ́n ní ẹ̀ka sí mọ́nàtán lórí ọ̀ṣíà. Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ rẹ̀ tó ní ká mọ̀ bẹ láyé èmi tí ń bá yín sọ̀rọ̀ yìí gbogbo ọ̀rọ̀ tọkùnrin sọ látòkèdè irọ́ pátápátá ni. Àkọ́kọ́ ní mo kọ́ fẹ́ káwọn tí wọ́n ń wò wá kí wọ́n gbọ́ ọ̀dọ̀ bàbá tí wọ́n yà lọ ní Èkó wọ́n fọlọ́run kì í ṣe pé báyà bàbá yẹn lọ́ba nítorí pa lódodo lọ́nà ìlú nípa lọ àìsí mọ́ ti lọ bẹ́ẹ̀ yẹn so torí bẹ́ẹ̀ ọ̀rọ̀ Kuwait zakat house ní Nàìjíríà. ẹ jẹ́ kí n gáàdì sá ẹ jẹ́ gáàdì sá Kuwait house and zakat house in Kuwait kò sí mọ́nà tán jamiya ìyá ọ̀túnrásì islami àwa la gbé la wà mọ́nà tán kò sí ohun tí ń jẹ́ ta ní kẹ́kẹ́ ṣe pẹ̀lú kódà ìyá ọ̀túnrásì ní connection kan pẹ̀lú zakati basic zakati Kuwait rárá àti rárá whatsoever. so ní ìsinyìí ẹ ń sọ fún ayé torí ayé lè ń bá sọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ ni sà. àti mùsùlùmí àtẹ̀ntì ẹ̀sìn mùsùlùmí níbẹ̀ lórí social media so ẹ ń sọ fún ayé nìsín pé that office bẹ́ẹ̀ ni zakat house in Kuwait nẹ́ẹ̀kọ́ kò sí ní Ọ̀yọ́ state kò sí rí títí di àsìkò yìí dábàá jàmíyà kẹtọ tẹ sí tó ti sàlùwàtò aláàtò Kuwait tó sí ọ́fíìsì sí Ìbàdàn jàmíyà wà lákọ́kọ́ tí mo lè kọ́ ẹ̀ jàmíyà ìyá ọ̀túnrásì al-Islami òun ni kò bẹ́ẹ̀ zakat till date sẹ́ èmi ò tí gbúrò pé wọ́n ní ọ́fíìsì ní Nàìjíríà ní Ọ̀yọ́ state ní ilé sọ pé Nàìjíríà. So that Ọ̀yọ́ state yìí o ti dàgbà fi sọ̀rọ̀ yìí ti this moment tá à ń sọ̀rọ̀ yìí o kò tí ì ṣe ọ́fíìsì wọn níbi kankan wọ́n lè ní màdúgbò ìlè sọ yẹn ṣùgbọ́n pé ọ ní ọ́fíìsì téèyàn àwọn èèyàn mọ̀ lọ́ọ́ bá wọn bẹ̀ pé mo fẹ́ ṣe nǹkan báyìí kò sí. tọ́ ẹ̀yin ènìyàn mi ẹ rí i pé ohun tó jẹ́ case study wa mo pè ní àwọn irọ́ former pastor Mashood Oyewole irọ́ yẹn mo mú wá ní plural mo fẹ́ kẹ́ ẹ ti bẹ̀yẹ̀ wò ó mo mú wá ní plural àwọn irọ́ kìí ṣe irú ẹyọ kan o kìí ṣe irọ́ méjì o kìí ṣe mẹ́ta o kìí ṣe mẹ́rin o àwọn irọ́ former pastor Mashood Oyewole tí a bá ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Kuwait àwọn tí aláwọ̀ pé kí wọ́n gbáwájú níbi kí Kuwait kó wá ní ọ́fíìsì tí ó ti máa ran àwọn ọmọ òrukàn àwọn opó tí wọ́n ti máa dá sí ọ̀rọ̀ wọn tí wọ́n ti máa dá sí ọ̀rọ̀ à ń kọ́ mọ́sálásí à ń gbẹ́ kànga ọ́fíìsì àkọ́kọ́ tèmi gan kọ́kọ́ mọ̀ láyé nílùú Ìbàdàn òun ni ọ́fíìsì ìyáhù turaf al-Islami ọ́fíìsì wọn sì wà nígbà náà lọ́hùn ó wà ní mọ́nàtàn Oyèdíjì okay now mi ò rí nílùú Ìbàdàn signboard tàbí àkọlé
bíi signpost tí ó sọ pé jẹ̀míyà kan tún ń bẹ o láti Kuwait tí ń jẹ́ Zakat House in Kuwait, kò sí. Alhamdulillah, àwọn àfáà mi nílùú Ìbàdàn tí wọ́n jáde láti Saudi, tí wọ́n jáde láti Kuwait, àmọ́ àwọn offices tí wọ́n bá ṣiṣẹ́. Tí ẹ bá dákọ ọ́fíìsì Al-Haramaini Ash-Sharifaini nígbà kan rí, wọ́n wà nílùú Ìbàdàn tí wọ́n sì ní sẹ́ńtà sí ọ̀nà Bashorun. Tá bá dákọ Igathatu Ayatul Igatha Al-Alamiyyah, àwọn náà wà ní Ìbàdàn rí nígbà kan rí tí wọ́n sì ní ọ́fíìsì sí Bolúwájí nígbà náà lọ́hùn, kó tó di pé wọ́n tún wá pẹ̀ka sí síwájú sí. òkè tá a bá ń dákọ jẹ̀míyàwó ló tún wà náà ní gbogbo ní ìgbà tó ti pẹ́ ni mo ń sọ yẹn o. gbogbo àwọn tó wà nígbà náà lọ́hùn a dá wọn mọ̀. ohun tí ń jẹ́ ọ́fíìsì Zakat House in Kuwait, èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ò rírí nílùú Ìbàdàn yìí. Mọ́nàtà tí wọ́n sì ń wí mọ́nàtà tí mo bá dijú rìn látàyè kalẹ̀ tí mo ní mọ́nàtà ni mo ń lọ o pẹ̀lú ògo Ọlọ́run mi ò ní ṣìnà. So àrìnpẹ̀sẹ̀ wa ni mọ́nàtà wọ́n jẹ́. So níbi tí former pastor Mashood Oyewole ń tọ́ka sí yìí, kò ẹ̀ ń bá wà lórí program pẹ̀lú wa tó jẹ́ ará àdúgbò mọ́nàtà tó jẹ́ mùsùlùmí, á padà fi àyè sílẹ̀ fẹ́ tó bá fẹ́ pè wọlé. Irú nǹkan tá a fẹ́ kẹ́ ẹ sọ òun náà ni pé ta ló ti rí ọ́fíìsì Zakat House in Kuwait rí ní mọ́nàtà, tàbí ta ló ti rí ọ́fíìsì Zakat House in Kuwait rí nílùú ìlú Ìbàdàn. tó dáwọn ṣẹ́kù wá fi ń rinlẹ̀ nísìn wípé ohun tí ń jẹ́ Zakat House in Kuwait kò ṣẹlẹ̀ rí nílùú Ìbàdàn. wọn ò ní kò sí ní Kuwait o, ẹ má sì wọ́n gbọ́ o. wọn ò sí lórílẹ̀‐èdè mi o. kódà wọn ò ní kò pọ́síbù kọ́fíìsì yẹn wà lókè ọya o. but nílùú Ìbàdàn tálákùnrin ìdákọ tó ní mọ́nàtán kò ṣẹlẹ̀ ń bẹ̀ rí, ọ́fíìsì yóò wáyé rí. so ẹ wá wo irọ́ tálákùnrin ìpa yìí tó sì ń sọ wípé inú òun dùn pé òun wà lórí social media láti bà àwa alùsúnà jẹ́, láti kun súnà tá à ń ṣe ní ọ̀dà pé 419 ni wá, oníjìbìtì ni wá, gbájú ẹ̀ ni wá. tí a bá tiẹ̀ rí ilé ẹjọ́ tá a gbé lọ ṣe bá sì lè fà á sí kòtù Ọlọ́run. àwa ṣe mẹ́yẹ bọ̀ ni o. mo ti sọ fún yín lórí ètò yìí wípé episode 1 rèé lórí àwọn irọ́ former pastor Mashood Oyewole. okay now èyí tó wá kan ṣe mọ̀ pé ti Zakat House in Kuwait tabawo dáadáa kò wulẹ̀ kan ṣéèkù wa tó jẹ́ kí n bi wọ́n léèrè kọ́gá wípé àwọn táwọn náà ń bá ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti Kuwait wọ́n ti wá. okay tábà tó wá rí iléeṣẹ́ míì tó wá láti Kuwait ordinarily wọ́n gbọ́dọ̀ mọ iléeṣẹ́ yẹn, wọ́n sì gbọ́dọ̀ ní àjọṣepọ̀ láàrin ara wọn. wọ́n wá ní òsì kò ṣẹlẹ̀ rí. brother former pastor Mashood Oyewole irọ́ tẹ́ pápápápá tẹ́ fi gboyè pastorship. irọ́ yìí ẹ̀ tí ì filẹ̀ o. èyí tó wá kan ọ́fíìsì Ihya Uturoth Al-Islami ló wá kàn báyìí. ẹ má bá mi ká lọ. ọjọ́ Friday kan ní UMB tí mo ti ń kírun ní déètì wọ́n bá gbé mọ́tò dé
àwọn dá akínú tán wọn ní ẹ̀yìn làwọn wà nǹkan kàkí ló dé wọn náà àwọn fẹ́ rí mi lọ́fíìsì àwọn ni ok ẹ̀jẹ̀ á lọ sẹ́mi fọkàn tán abadé ọ́fíìsì wọ́n bá jí owó náírà tá à ń wí inú mi dẹ́nu gbà bó ti wò ó rí ara ẹ̀ náà sálẹ̀ lé wọ́n bá gbé náírà wọ́n gbé kàmíláyà gbàǹbarè mi náà wọ́n yà mí mọ́tò tán mo tẹ̀lé tiẹ̀ bẹ́ẹ̀ bó ní ìwà di adúrú owó yìí sí wọ́n ẹgbẹ́ wa wọ́n bá gbà wọ́n ní mọ́ ọ lọ bọ́lọ̀ ti bẹ̀ wọ́n fún mi kọ́bọ̀ bẹ̀ mo tún rìn sẹ̀. èyí ni after 18 years o ni wọ́n wá mọ́sáàsì ọ̀rọ̀ ló wá kan ọ̀rọ̀ níjọ́ náà mo ní ẹ̀ sọ láwọn àwọn oníkíní ọ̀rọ̀ ló kọ̀ ọ̀rọ̀ láàrin àwa àfáà níjọ́ náà mo ní ẹ̀ ọlẹ́mi ò bìlí fún àwọn oúnjẹ yẹn jẹrẹ àmìdí wa ní kí ló dé mo wá ṣàlàyé ọ̀rọ̀ wa dé tí bàbá ní mọ́ṣúdì tó dán ọ lójú ó dá mi lójú tí ọmọ nọ́mbà wọn ó ní bàbá tí ò ń parọ́ bàbá tó jẹ́ pé straight forward ni kò sí tó kà láyà jẹ ó yá ẹgbẹ́ wọ́n bá pè kan nínú àwọn ọmọ akéwì wọn gbà náà lọ́hùn ìyẹn ìmọ̀ọ́mọ́ akúrú báwọn alágbájá bàbá ọlọ́run sì ṣe wọ́n wá nítorí bà mí lẹ́nu ọjọ́ tẹ́rù bà mí jù láti jọ mo ti dé inú ìsìláàmù wípé àwọn àfàṣẹ nímọ̀ wọ́n dẹ̀ wá nu mọ́sáàsì wọ́n sì ń dìnáì tí wọ́n ṣe. ṣé bẹ́ẹ̀ wọ́n bẹ̀ wọ́n sì ń dìnáì ẹ̀rọ ọlọ́run bà mí ó jẹ́ bó ṣe jẹ́ ìlọ́ṣẹ̀. Assalamu alaikum. Adama alilo ìyàmá. Now gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí ètò ẹ máa bá wa share rẹ̀ o ọ̀rọ̀ yìí ẹni tó pilẹ̀ rẹ̀ ó nínú òun dùn pé òun sọ lórí social media kí gbogbo ayé lè gbọ́ kí wọ́n lè mọ irú èèyàn tí àwa alùsùnà jẹ́ pé èèyàn burúkú ni wá 419 ni wá oníjìbìtì ni wá àlọ́ wá ní tiẹ̀ àbọ̀ ní tiwa dandan ni tẹ́ ẹni tí ó bá jálábòsí tó bá ti gbọ́ tárákùnrin yìí sọ dandan ni kó ṣíà eléyìí náà tí ó bá ṣíà rẹ̀ ó fi hàn pé alábòsí ni ọ́nù ìyẹn tó bá dá sí pé o ti gbọ́ àkọ́kọ́ tó ti gbọ́rọ̀ lẹ́nu ẹni yìí gangan tẹ́lẹ̀tẹ́lẹ̀ now kódà ìwọ tó o gbọ́ a ti fún ọ láǹfààní tó sọ a ti fún ọ gbọ́ báyìí o ti rí báyìí okay now mo fẹ́ kẹ́ tó tún àárín ìgbọ́ dáadáa torí pé àárín gangan òun ló kan ṣéèkù wa òun ló kàn wọ́n gbọ̀ngbọ̀ngbọ̀n tí màá máa ju àwọn ìbéèrè sí wọn lórí rẹ̀ tí mo sì fẹ́ kí wọ́n fi ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala kí wọ́n fi máa fún mi lésì kí wọ́n máa rántí ọjọ́ tí wọ́n pàdé Allah ní ọjọ́ àlìkìyámà kí wọ́n fi máa fún mi lésì. ó dọjọ́ Friday kan ní UMB tí mo ti ń kírun ní déètì wọ́n bá gbé mọ́tò dé àwọn akínú tán wọ́n ní ẹ̀yìn làwọn wà nǹkan kàkí ló dé wọ́n náà àwọn fẹ́ rí mi lọ́fíìsì àwọn ni ok ẹ̀jẹ̀ á lọ sẹ́mi fọkàn tán abadé ọ́fíìsì wọ́n bá jí owó náírà tá à ń wí inú mi dẹ́nu gbà bó ti wò ó rí ara ẹ̀ náà sálẹ̀ lé wọ́n bá gbé náírà wọ́n gbé kàmíláyà gbàǹbarè mi náà ní gbẹ́kẹ̀ wọ́n ní fẹ̀yìntì ògiri mo fẹ̀yìntì ògiri wọ́n bá yà mí fọ́tò tán wọ́n yà mí fọ́tò tán mo tẹ̀lé tiẹ̀ bẹ́ẹ̀ ó ní ìwà di adúrú owó yìí sí ẹgbẹ́ wa wọ́n bá gbà wọ́n ní mọ́ ọ lọ bọ́lọ̀ ti bẹ̀ wọ́n fún mi kọ́bọ̀ bẹ̀ mo tún rìn sẹ̀. èyí ni after 18 years o ni wọ́n wá mọ́sáàsì ọ̀rọ̀ ló wá kan ọ̀rọ̀ níjọ́ náà mo ní ẹ̀ sọ láwọn àwọn oníkíní ọ̀rọ̀ ló kọ̀ ọ̀rọ̀ láàrin àwa àfáà níjọ́ náà mo ní ọlẹ́mi ò bìlí fún àwọn oúnjẹ yẹn jẹrẹ àmìdí wa ní kí ló dé mo wá ṣàlàyé ọ̀rọ̀ wa dé tí bàbá ní mọ́ṣúdì tó dán ọ lójú ó dá mi lójú tí ọmọ nọ́mbà wọn ó ní bàbá tí ò ń parọ́ bàbá tó jẹ́ pé straight forward ni kò sí tó kà láyà jẹ ó yá ẹgbẹ́ wọ́n bá pè kan nínú àwọn ọmọ akéwì wọn gbà náà lọ́hùn ìyẹn ìmọ̀ọ́mọ́ akúrú báwọn alágbájá bàbá ọlọ́run sì ṣe wọ́n wá nítorí bà mí lẹ́nu ọjọ́ tẹ́rù bà mí jù láti jọ mo ti dé inú ìsìláàmù wípé àwọn àfàṣẹ nímọ̀
wọ́n dẹ̀ wá nu mọ́sáàsì wọ́n sì ń dìnáì tí wọ́n ṣe. Síbẹ̀ wọ́n bẹ̀ wọ́n sì ń dìnáì. Ẹ̀rọ ló ń bà mí ó jẹ́ bó ṣe jẹ́ ìdìnnà ṣẹ̀. Assalamu alaikum. Adama alayhi lórí Rabi alayhi lórí. Adama alayhi lórí Rabi alayhi lórí. Ìpàdé bàbá wa Sheikh Adam tí wọ́n ń sọ yí pé amma alámùdáwátì aliwahabiyya. Tọ́ ẹ̀yin ènìyàn wa mo fẹ́ kẹ́ ẹ gbọ́ bá ṣe fẹ́ lọ lórí ọ̀rọ̀ yìí o. Mo kọ́kọ́ fẹ́ yọ sẹ́yìn pé tá a bá fẹ́ jẹ́ṣu iṣẹ́ àkọ́kọ́ ni pé a bẹ̀ iṣu a bẹ̀ èpo kúrò ní ara iṣu yóò wá ku iṣu sangiliti rẹ̀ iṣu là á jẹ a ní jẹ́ṣu tèpo. Mo fẹ́ yọ èpo méjì kúrò ní ọ̀rọ̀ yìí. Èpo àkọ́kọ́ ẹ rí i pé ńgbà tí arákùnrin yìí former pastor Moshood Oyewole ńgbà tó ń sọ̀rọ̀ wípé ohun tó bá mi inú jẹ́ jù láyé láti gbà tóun ti wọnú ìsìláàmù yìí òun náà ni pé àwọn tó jẹ́ àfáà wọ́n wá ń dìná nǹkan tí wọ́n ṣe. Bẹ́ẹ̀ ni ohun méjì kan jáde tẹ́ bá gbọ́ fídíò yẹn dáadáa o ẹ̀pẹ́ mi di mo play rẹ̀. Ohun méjì kan jáde wá nínú àwọn audience àwọn ń sọ pé bẹ́ẹ̀ ni mo wà ń bẹ̀. Èpo ọ̀rọ̀ ni. Kí nìdí tó fi jẹ́ èpo ọ̀rọ̀? Gbólóhùn pé bẹ́ẹ̀ ni mo wà ń bẹ̀ yẹn kí ni ń sẹ́rí lọ bá? Ṣé ó ń sẹ́rí lọ bá ibi tí former pastor Moshood Oyewole tó lọ ni àbí ń sẹ́rí lọ bá ìjókòó tí wọ́n ti pe ìpè láti wá sọ̀rọ̀ náà? Èpo ọ̀rọ̀ ni o. Bẹ́ẹ̀ ni èmi wà ń bẹ̀, bẹ́ẹ̀ ni èmi náà wà ń bẹ̀ tẹ́ ẹ gbọ́ yẹn kò rí fáà sí ibi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ o. Rárá o, àwọn ẹni yẹn ń jẹ́rìí wípé àwọn wà níbẹ̀ ní ọjọ́ tí àáfàá tí wọ́n fi ẹ̀sùn kàn tí wọ́n wá tí ojú rinjú táwọn ń sọ pé n tó sọ yìí ò rí bẹ́ẹ̀. So àwọn àáfàá méjì yẹn náà wà ní ìjókòó ìparí ọ̀rọ̀ yẹn ṣe ti gẹ̀ẹ́sẹ̀ bá nísìn. So kì í sí pé àwọn méjèèjì yẹn tó sọ pé bẹ́ẹ̀ ni mo wà ń bẹ̀ wọn ò sí ń bẹ̀ ńgbà tí ọ̀rọ̀ agbówófúnni nínú àpò ṣakaṣaka o. Ìyẹn jẹ́ ẹni. Lẹ́ẹ̀kejì tó tún jẹ́ èpo oṣù ọ̀rọ̀. Ohun tó ní wípé ẹ̀ẹ́dì pínpà tí arákùnrin parí ọ̀rọ̀ ẹ̀ tán ṣéwù tí ń darí ètò bẹ́ẹ̀ mi náà ṣe ń darí ètò yìí ó fi orin lé ó ní àdàmà alì lórí àdàmà alì lórí ìmọ̀ bó ṣe kọrin ẹ̀ ẹ sáà ń gbọ́ àdàmà alì lórí. Èpo ọ̀rọ̀ ni o. Èpo ọ̀rọ̀ ni. Ó sì fi hàn wípé àáfàá yẹn tó lòun lọ sí Misra lọ kẹ́kọ̀ọ́ kò rí ẹ̀kọ́ gidi kọ́ ní Misra. Tó bá rí ẹ̀kọ́ gidi kọ́ ní Misra kìí ṣe orin yẹn ní kàn. Ó yẹ kó sọ fún former pastor wípé gbogbo ń tó sọ yìí so lè tún sọ wájú Ọlọ́run bẹ́ẹ̀ so fi bẹ̀rù Ọlọ́run sọ bẹ́ẹ̀. Ẹ rí pé èmi ò tí gbé fídíò eléyìí wá tí mo ti ń sọ fún Sheikh wípé ọ̀rọ̀ èsì tẹ́ mọ̀ fún wa ẹ jẹ́ kó jẹ́ èsì tí ẹ lè wí wájú Allah kẹran tí ọgọ́ tẹ́ pàdé Allah. Wọ́n máa fi orin sí sórin ní nǹkan ni ìyẹn sọ̀rọ̀ bàǹtàbàǹtà báyìí àmọ́ kò bá mi lójijì
ìdí tí ó fi bá mi lójijì ni wípé sẹ́mọ̀ pé mo ti sọ wípé orígun 5 ni orígun ẹ̀sìn súfí, orígun 5 ni orígun ẹ̀sìn tí wọ́n ń pè ní súfí. Alákọ̀ọ́kọ́ ni alikẹ́díbù wàlìfìtìrọ̀, alikẹ́díbù wàlìfìtìrọ̀, irọ́ pípa àti àdáparọ́ ó ní àrúkúnú al-awwal min àríkáàdì sùfìyà. Tí ẹ bá wá ṣe bẹ́ẹ̀ ni ẹnìkan ò lè wá bá àwa táwa jáde súnà kó gbérú ọ̀rọ̀ ẹ̀ jáde sórí afẹ́fẹ́ láti ìǹkẹ́ ọ̀dọ̀ wa láì ṣe àtàbáyúnù kó tó dórí afẹ́fẹ́, torí pé ọ̀rọ̀ tó bá ti dórí afẹ́fẹ́ ó ti di pé ẹyin lóhùn, ẹyin tútù ó ń lóhùn, tó bá ti bọ́ọ̀lẹ̀ kò ṣeé kó mà, kò ṣeé kó mà. Jàmáà ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run. Tọ́ àti yọ ìkókó o, ọwọ́ á ku iṣu báyìí tá a fẹ́ bẹ̀jẹ̀ báyìí o, kọ́lọ́hún má jò há wa lọ́nà fún o. Àmín. Ṣé kẹ́ tó sọ̀rọ̀ yìí, Yes sir. mo fẹ́ kí ẹ ṣàdéhùn fáwa mùsùlùmí wípé pẹ̀lú ògo Allah o, ìtẹ́ ẹ fẹ́ sọ ń bí lónìí náà lẹ́sọ̀ wájú Ọlọ́run. Inshallah gbogbo ohun tí ń sọ ní ìjókòó tá a jókòó ní òní yìí, ohun tí ń sọ ní iwájú Ọlọ́run nìyẹn. Ohun tí ń sọ níwájú Ọlọ́run jọ̀gbìn al-kiyama òun náà ní sọ. Inshallah. Ohun tó bá jẹ́ ohun tó ṣẹlẹ̀ gangan lórí ọ̀rọ̀ yìí, ẹ ní pé ajá lọ́bọ̀ fún wa. Pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ohun tó bá ṣẹlẹ̀ lérí ọ̀rọ̀ yìí mi ní pé ajá lọ́bọ̀ fún wa. Òdodo náà ló ti ń sọ lórí rẹ̀. Tọ́ Pẹ̀lú ògo Ọlọ́run. ẹ ti wá gbọ́n tárákùnrin sọ yìí. Náà. Ìṣẹ̀lẹ̀ yìí sọ ó jọ ohun tó ṣẹlẹ̀ láàrin yín àti ẹ̀rí. Alhamdulillah. Bọ́ ó jẹ́ ìjìnà gédégédé. Ó jìnà gédégédé. Ó jìnà pátápátá. Tọ́ Pé nǹkan bẹ́ẹ̀ tiẹ̀ ṣẹlẹ̀. tọ́ Ìṣẹ̀lẹ̀ tó mo lè kọ́ ṣẹlẹ̀ náà ni pé bóyá ní kí wọ́n lọ gbé òun wá láti mọ́ṣáláṣí, right? Ó lè jẹ́ bẹ́ẹ̀. Now ìgbà tá a sì wá gbé dé, àlejò tó bá wa òun ni mo sọ fún alákọ̀ọ́kọ́ pé ẹni tó jẹ́ olórí jàmíyà tiwa ta lọ́fíìsì rẹ̀ ní mọ́nà tán, Jasmine Al-Naiti nìkan náà ní wá láti Kuwait tí wá wẹ̀ wá wò. Kìí ṣe gbọ́dọ̀ wá nìkan ní odò tó bá tún kúrò yàn yìí, wọ́n lọ Kano, wọ́n lọ Kaduna, láti bẹ̀yẹn gan wọ́n tún lọ sí Benin Republic àtàwọn ìlú mi. Ẹni yìí dé nípa jáwé pé ẹ̀ẹ́dẹ́ kí wọ́n pé ẹni yìí wá pé bóyá ká introduce sọ́gà wa, ó lè ràn lọ́wọ́. Ohun tá a pé bàbá yìí sí ojú báwọn náà lọ, ẹni yìí sì yọ $200 níjọ́ yẹn nígbà tá a introduce rẹ̀ tán. Wọn ò di ẹrù tí wọ́n sọ níbo lẹ ti lọ gbé wọn. láti mọ́sáàsì UMB àwọn wọ́n sọ bẹ́ẹ̀ mi àtẹ̀wọ́n bí a sì lọ gbé wọn náà. Ok. To be sincere. Rántí bí lẹ ti lọ gbé wọn. Rántí ta lọ gbé wọn. Ok, ṣùgbọ́n ẹni kan lọ gbé wọn. Ṣùgbọ́n a ní kí wọ́n sá wá. Ok. Just start introduce rẹ̀ sí ọ̀gá wa yẹn tó wá láti Kuwait, Sheikh Jasmine Al-Naiti. Òun náà sì ni Rọ̀yísù Kọ́rọ̀dì Fèkíyà ní Kuwait di sísìn. Alright. So máa bá introduce rẹ̀ sí wọn. Àwọn tún níbi tí wọ́n ń lọ ọjọ́ mẹ́ta wọ́n fẹ́ lò ní Ìbàdàn. Wọ́n yé sunlẹ̀ yìí gan. Al-Naiti ò sunlẹ̀ yìí rí. Ẹni tí wọ́n ń pè kò sunlẹ̀ yìí rí. Inú kó dé tó bá dé ní alẹ́, bó dé lálẹ́ wà láàdé ṣàkíyọ yẹn. Torí pé ṣàkí lọ́fíìsì wọn wá. Ó sì fẹ́ mọ kíní lọ́mọ kíní bọ̀ ń bẹ̀. Ṣàkí kò sún ilẹ̀ yìí rí. Ilẹ̀ yìí kò lóòtẹ́ẹ̀lì kan tá a sùn rí. Kò sún Ìbàdàn rí. Kò sún Ìbàdàn rí. Mo fi Ọlọ́run tí ẹgbẹ́ mi rẹ̀ yóò pè mí rẹ̀ tájọ ọmọ sọ̀rọ̀ báyìí. Mo fọ Ọlọ́run búra. Jasmine Al-Naiti ò sùn lẹ̀ yìí rí. Ó sùn Ṣàkí. Ó lè ju ọjọ́ méje, ó lè lọ́jọ́ méje ọjọ́ mẹ́ta ní Ṣàkí gan. Tó wọn ọ́fíìsì wọn kẹ̀mbẹ́ yàn yín ni. So body and spirit ń bẹ ní Ṣàkí. Bí ẹ̀sìn jẹ́ nìyẹn. So a lọ pè wa ǹjẹ́ báyìí ni. À ń kẹ́jú àwọ̀ àpàdà sí Ṣàkí ńjọ́ yẹn. Kódà bọ́jẹ́ pọ́pá dé láago 5 rọ̀lẹ́ á di Ṣàkí. Táàwọ̀ Ṣàkí tòrútòrú. Bọ́ni ò sì dáńgbà náà. So látara bẹ́ẹ̀ mo ní kí wọ́n pè wọ́n wá. Aláhàdé kàwọ́lìhì pé kí wọ́n wá. Ọ̀gá mi àti introduce rẹ̀ sí. Tọ́ wọn ò di ẹrù rẹ̀ mọ́ ẹrù rárá àti rárá. Bó ti wá níbo ló ti mọ̀ ọ́n bì kankan. Dépá máa kọ̀wé ìwé kí là ń kọ́. Àkọ ìwé kankan. Wọ́n bá fún wọn kó $200 wọ́n pèsè kò lè lọ.
kìí sì sàwọn nìkan la ṣe bẹ́ẹ̀ fún. so kìí ṣe $100. kìí ṣe $100 $200 ní. $200 ní. $100 ní. ok náà ó kó fún. so kìí sàwọn nìkan la ṣe bẹ́ẹ̀ fún. bàbá kẹ́ ń bẹ ńlẹ̀ yìí ẹ bá fẹ́ kí n lọ bẹ̀ yẹn náà. kí n pause. kẹ́ ẹ tó lọ síbẹ̀ yẹn kẹ́ ẹ tó lọ sí bòmíì àpò owó àpò sakasaka tí owó kúnnú ẹ̀ tí wọ́n tẹ wá ní wọ́n dòkó dáadáa báyìí tí ẹ wá gbé sí wọn níwájú tí wọ́n wá snap wọn tí wọ́n wá snap wọn tán tẹ wá gba àpò owó sakasaka o tẹ gbà kó lọ́wọ́ wọn tẹ wá fi wọn ti ẹlẹ fáwọn lówó kankan bíbá yìí so tẹ wá ní kí wọ́n tún mọ lọlé pẹ̀lú ẹsẹ̀ rírìn lọlé ẹ dákun ṣé bóò ní ọ̀rọ̀ àpòwó sakasaka bóò ló ṣe jẹ́. ó lè mọ ẹsẹ everybody ní èmi tí ń bẹ níbi kẹgẹrọ tá a sọ síwájú oṣù mẹ́sàn-án ni wọ́n jẹ mí lówó kèsì pé lábáwọ wà burú débi pé yọ wá jẹ ìkẹlẹ máa kó fún tẹyí pé tí ń bá ṣẹkù ní fún lówó. so it's not logical it's very very illogical. lẹ́yìn tó mọ̀ pé òun jẹ mí lówó oṣù mẹ́sàn-án tó sì wá yóò wá fowó kó ẹnìkẹ́ yóò máa fowó láàmì lójú abadan má yẹ sí rẹ̀ ní ọ̀rọ̀ nù rárá. so látara bẹ́ẹ̀ ẹ rí pé agbé sakasaka àwa yà wọ́lá wọ́n ṣe iná ìlànà ilé ìrọ̀jú àwọn ẹ̀yin gẹ́lẹ́ fi ń láwọn kírun sí lára láì tí kú yín. wallahi anta mustahil bidhalik mustahil abadan mustahil. so ẹ̀yin gẹ́lẹ́ láwọn kírun sí lára láì tí kú yín. kẹmọ kúrọ́ máa ń wọ èèyàn ní ojúkorojú ọlọ́run ló ní ká mọ́ ti kú wọ́n á gbé sakasaka owó èmi gbogbo ẹni tó súnmọ́ mi mọ̀ mi pé á wá pé kẹrin tí mọ́nà tẹ́ sí géètì ìwà dájú tó bá yẹn di to that extent ìwà ní fún yín ní kẹtẹ́ fi wọkọ̀ bèèlé gbogbo ohun tẹ́tẹ́ rí látòkè délẹ̀ ìfìtòrà fabrication ni totally látòkè mo fi ọlọ́run búra oxym billah ẹ sì bẹ̀rù ọjọ́ àlìkíyàmọ̀ ẹ bẹ̀rù ọjọ́ gbèǹde irú islam wo lẹ gbà gan ná kí irú ẹ̀sìn nígbà tí a wá gba islam ṣé gbogbo nàìjíríà lè sọ di mùsùlùmí ni tó àjẹ pé lábọ́ máa wà yín káàkiri for what reason àwọn tá a gbé dání gan kí ni wọ́n fún wa èmi tí mo gbé iṣẹ́ wá látọ̀hún gan kí ni gbà ń bẹ mo fẹ́ sọ fún gbogbo àyín tẹ́ ń wò mí bí mo ṣe wà lórí ilé tí mo wà mọ́nà tẹ́ tí mo rẹ́ǹtì náà mo wà ń bẹ nǹkan lé sí Ìbàdàn nílé Ìbàdàn èsì nílé kan náà mo sì ní ṣàkíkè ìparí dìsinsìn àwa tí a máa fi sakasaka gbówó fẹ́ nìkan nìyí ṣé sakasaka nígbà tá a gbówó yẹn sakasaka yẹn ìlọ fi kọ́lé ìrọ̀kọ̀ ìfisẹ́ nǹkan kan so àwa yìí náà ní a máa sọ pé ṣé sakasaka ni ṣé ọkọ̀ ọmọ fi ra ni àbí òun mo fi ṣe kí láwọn àbámọ́ tí wọ́n fowó ṣe níbi mo wà yìí mo ti lé lọ́gbọ̀n ọdún ní Ìbàdàn bí báyìí ilé rẹ́ǹtì tí mo wà náà látọ̀gbọ̀n uns ń gbèrò ni ṣé in ní bùkátà sí ni mo ní bùkátà sí ṣùgbọ́n alhamdulillah ala kulli hal so ẹ dákun àbá Mashood Oyewole ẹ bẹ̀rù Ọlọ́run pẹ̀lú nǹkan tẹ̀ǹtẹ̀ káyì wallahi ó lé o ẹ má jẹ́ ká fi ẹjọ́ ara wa sun Ọlọ́run o ẹ má jẹ́ ká fi ẹjọ́ ara wa sun Ọlọ́run o pé wọ́n Ọlọ́run ó sì rí alábòsí ibi ṣe ń tẹun kàmí kálẹ̀ fantaki mi mínú ẹ má dáa fẹjọ́ yín sun Ọlọ́run o tí ẹ bá ń purọ́ nínú ẹ̀sìn tẹ́ ti wá wà láì kọ́ máa wà lá èmi tí ń sì ń bá yín sọ̀rọ̀ láti kékeré láti gbé súnà dání wà láì kéésì pa àsáwọ̀ kọ́ ó lè mọ iye wa tó bó sì yé wa ní ṣùgbọ́n gbà tá láti kékeré ìyá òtò ráàsì àwọn kùwé tí wọ́n gbà wá pé wọ́n ti rí pàwọn eléyìí ọ̀rọ̀ Ọlọ́run bẹ lára wọn fi gbà wá tọwọ́ tẹsẹ̀ so látara bẹ́ẹ̀ pé wọ́n á fi sakasaka gbé owó fún yín èmi àtẹnìkejì máa wájú odó ẹ wọ́n sọ pé ṣé àwa wá di hardened criminals àwa jọ ṣe àjọ criminal ìjàmá àjọ criminal èmi tí mo kẹ́kọ̀ọ́ débi pé amọ̀ka first degree Nàìjíríà náà mo ti ka gbogbo òwe mi kéde pé ṣùgbọ́n lùgà mọ́ lọ ní Kuwait kéde pé bóyá ń bẹ̀ mo gba degree lọ́rùn mo parí ṣùgbọ́n lùgà náà wọ́n fún mi iṣẹ́ mo ṣe first degree Nàìjíríà ṣé ọ̀daràn mo ṣe tẹ́ ẹ bá jọ ọ̀daràn wé sọ̀daràn for goodness sake mo ka first degree mo fa second degree Nàìjíríà mo sì gba PhD Nàìjíríà ibo lẹ wá ti rí sakasaka owó tó fi jẹ́ pé mi yìí tó yẹ pé gbogbo àsìkò tẹ́yìn wí gan tẹ́yìn bá rí ọkọ̀ tá ń lò lọ́fíìsì gan èyí ó ṣe sọ́rí fún wa. bẹ́ẹ̀ni mo mọ ọkọ̀ yẹn bẹ́ẹ̀ni. ọ̀gá wa déńjọ́ kẹtọ́ yẹ pé ọkọ̀ yẹn ó ní ṣe ọkọ̀ táwọn wọ̀ náà ni ẹ̀rọ ọkọ̀ fún ọ́fíìsì ní wọ́n rọ́kọ̀ ọ́fíìsì ọkọ̀ panel van ni wọ́n sọ̀kọ̀ táwọn wọ̀ náà Murtada mọ́tò náà láwọ̀ ẹ̀rọ ọkọ̀ fún mi lọ́fíìsì náà
ìyẹn náà mo tiraka náà mo fi ra so òun gan wọn ò sí pẹ̀lú bẹ́ẹ̀ náà mo provide owó fún mi sí ìfìrọkọ̀ sọ́fíìsì so níbo lẹ wá ti rí sakasaka owó for goodness sake ẹ sì bẹ̀rù Ọlọ́run ẹ sì bẹ̀rù àtúbọ̀tán ẹ sì bẹ̀rù bí tẹ́lọ̀ ìṣẹ́tẹ̀ jẹ fọlọ́run dáwà kílẹ̀ ń ṣe tẹ́nìkì òṣèrú rẹ̀ rí tí ó wá jọ lárúbá lójú tó bẹ́ẹ̀ kò sọ ó ti kọjọ mi lójú jásímù tẹ́ ń sọ̀rọ̀ yìí náà òun máa ń sọ báyìí pé tí dúdú bá gba Islam àwọn èèkà kún wallahi he used to say that pé táwọn dúdú bá gba ó torí pé ohun tí ó jẹ ní wá káàkiri ṣùgbọ́n táwọn funfun tí western bá gba Islam ọlọ́kẹ́ àwọn ọmọ balẹ̀ torí pé ó ti ṣèwádìí dáadáa torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn dúdú tó bá gba Islam báyìí lánàá mínú ó láwọn yìí nígbàgbọ́ nù wọn torí pé ohun tí ó jẹ lọ́dọ̀ ìpò wá ohun tẹ́ jẹ lẹ́ ń wá èyí ti fi hàn pé ohun tẹ́ jẹ náà lẹ́ ń wá káàkiri so àwa yìí èso níbàjẹ́ débẹ̀ èyí sì dájú ẹnìkan ọ̀dọ̀ ọ́fíìsì mi rí kọ́ wá kúrò ní ọ̀fẹ́ débi pé wá gbowó kalẹ̀ tẹ́ ẹ wá níbi láti bìkan mọ́tàn náà tán sí géètì ìgbà náà mo mọ́nà tán náà mo wà dísìn sí mo sì mọ distance bẹ́ẹ̀ ń géètì sí mọ́nà tán máa wá dájú débi ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run for goodness sake wọ́n gbé sàkàkà owó kalẹ̀ fún yín àwa wá kó mbọ́lá wá kó sí ẹ̀ sọ́bí tọ́ lọ ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ bẹ̀rù Ọlọ́run o. tọ́ ayákùmọ̀ lọ ṣe rí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa tẹ́ ẹ láǹfààní àti mọ wà káàkiri àgbáńlá ayé mo fẹ́ kí a jọ wòye sí ọ̀rọ̀ yìí dáadáa mùsùlùmí ni àjọpẹ̀ra wa àwọn òṣìṣẹ́ Ihya Uturaf al-Islami tàbí òṣìṣẹ́ Hayatul Ighatha al-Alamiyya tàbí àwọn òṣìṣẹ́ tí àwọn Saudi àwọn Kuwaiti tí wọ́n fi ń ṣe ìrànlọ́wọ́ fún wa ní Áfíríkà èmi ò bá wọn ṣiṣẹ́ rí ṣùgbọ́n mo lò mọ́ wọn dáadáa torí pé àwọn tí wọ́n hẹ́ẹ̀dì àwọn ọ́fíìsì wọ̀nyí àfáà ni wọ́n jẹ́ fún èmi àfáà ni wọ́n jẹ́ fún èmi tọ́ ṣe wá rí ó jẹ́ nǹkan tí ó tako làákàyè tí làákàyè yẹn ò bá ti corrupt kí àwọn àfọ òjókòó sórí àga kí wọ́n sì gbẹ nìkan lálejò kó sì máa yanu pàgà kó máa sọ pé òun lọ sọ́fíìsì kan àpò sakasako owó wọ́n gbé fún òun ẹ jẹ́ kọ́kọ́ béèrè náà kí lẹ́ni yẹn ṣe fún ọ́fíìsì yẹn náà tó fi ẹ̀ńtáìtù sí àpò sakasaka owó tó kúnnú ẹ̀ bámú ká kọ́kọ́ béèrè iṣẹ́ wo ló ṣe tó bá gá sí wípé ó gba ìsìláàmù ni nílùú Ìbàdàn ṣé òun ni ẹni àkọ́kọ́ tí ó gba ìsìláàmù ṣóun ni ẹni àkọ́kọ́ tó gba ìsìláàmù kì í ṣóun ni ẹni àkọ́kọ́ kì í sì ṣóun ni ẹni ìgbẹ̀yìn tí ó gba ìsìláàmù pẹ̀lú ògo Allah but kẹ́nìkan wá lóun gba ìsìláàmù ṣé lárúbáwá ó ní yóò wá jọ lójú débi pé yáà kó gbogbo owó dọ́là ayé tiẹ̀ yóò wá kó wá fún onítọ̀hún tẹ́ni bá sọ pé òun ń ṣe dáwà ẹ dákun dáwà wo ni ń ṣe dáwà bìlì Kùránì wal hadithi ni ṣe bí dáwà bíbélì náà ní bá káàkiri tẹ́sìn ọ̀ràn wa tí mo bá sì ń sọ fún yín wípé ẹ má fààyè gba àwọn rivers ẹ má fààyè gbà wọ́n ó ń bẹ nínú wọn tó ga sí pé ohun tí ó jẹ òun ló bá wá ó sì ń bẹ nínú wọn tó ga sí pé òdodo tó rí òun ló fẹ́ tẹ̀lé ṣé wá rí ti former pastor Moshood Oyewole yìí ẹ tí ì gbọ́ nǹkan kan o ẹ tí ì gbọ́ nǹkan kan ṣùgbọ́n màá kàn ra fún yín ní sẹ́fọ̀kẹ́mi láìkí kí n fún yàn lákàwé kí n fún yàn ní analogy kí n fún yàn ní àpẹẹrẹ ṣe rí former pastor Moshood Oyewole àpẹẹrẹ mo fẹ́ mú wá fún yín yìí ó ń bọ̀ láti inú Christianity ṣe pé Christianity as a whole irọ́ ni jẹ́ bẹ́ẹ̀ irọ́ ni ó wá lòun gba Islam lọ́gán tó lòun gba Islam yìí ó wá bọ́ sáàrin àwọn alùsùnà tó ga sí pé òdodo
làwa fi ń ṣẹ̀sìn àkídà wa òdodo ni ìbádà wa òdodo ni muamala wa náà òdodo ni ẹni tó bá kàn ní lọ́wọ́ nu wa ló ní lọ́wọ́ lọ́dọ̀ ara rẹ̀ torí pé sunna ya'muru bil aqida as-sahihah wa bil ibadati as-sahihah wa bil muamalati at-tayyiba tó nígbà tí former pastor Moshood Oyewole tó wá bá rẹ̀ láàrin àwa ń sunna ó gbìyànjú àti pa àwọn irọ́ ó gbìyànjú àti lu àwọn jìbìtì tẹ́ padà gbọ́ ó ti tanná bọrẹ ẹ̀ nídìí so ó gbìyànjú àti hùwà ìbàjẹ́ ṣe bí ọ̀rọ̀ àsọkẹ́yìn láàrin èmi àti former pastor Moshood Oyewole ni pé àdúgbò tí mo bá ti wà ń gbọ́dọ̀ rẹ́sẹ̀ rẹ̀ ń bẹ̀ mọ́ ṣe bó ní ìbàjẹ́ tó ṣe tí mo sọ bẹ́ẹ̀ ẹ padà gbọ́ ẹ má wọrí ẹ padà gbọ́ tọ́ nígbà tí ẹ wo ìrìn àjò former pastor Moshood ó kúrò ní ilé irọ́ ọbẹ̀ gíjà sílé òdodo ó wá rí pé bíbá yóò rọrùn ibo ló tún wá rọrùn ó wá rí pé àwọn tí ń pera wọn ní Súfì àwọn ju àwọn kírísítẹ́nì tí wọn ẹ jẹ́ kó ń mórí lọ sí ọ̀dọ̀ àwọn Súfì ìdí tí ẹ fi ń gbọ́ àdàmàálì lórí nù ṣé ẹ mọ̀ pé ó Súfì bàbá àwọn ọmọ tí wọ́n sì kàn kéwù náà àyàfi ẹni tọ́lọ́ ń bá kó yọ nínú wọn ní oníjó Súfì àáfà tó jókòó tì yẹn ó ń Súfì ni orígun ẹ̀sìn àkọ́kọ́ fún Súfì sì ní alikẹ́díbù wàlìfìrọ́ ni kò sí á ní parọ́ kò sí ní parọ́ mọ́ ni ṣùgbọ́n àwọn gbọ́dọ̀ wá clear ara wa ni o ṣé ẹ rírọ́ pípa ó ti wà nú ẹ̀jẹ̀ former pastor Oyewole láti ọgbọ́n tí wọ́n ti bí ni o irọ́ iná ló pa títí tó fi hewu lórí o kò sì yé irọ́ yìí pa títí di 1444 ìjìrà o ṣùgbọ́n èmi advice yín former pastor Moshood Oyewole mo mọ̀ pé ẹ̀tọ́ wá pàdé mi mo mọ̀ yín mo mọ̀ pé ẹ mọ̀ ara yín mo mọ̀ yín dáadáa mo mọ̀ pé ẹ mọ̀ ara yín ẹ sì mọ̀ pé mi náà ń gbàgbẹ̀rẹ̀ mi ẹ̀ kàn ṣe mọ̀ pò ní ẹ mọ̀ pé mi ò gbàgbẹ̀rẹ̀ mo mọ̀ pé ẹ lè wá bá mi ẹ dúró bí tẹ́ ẹ wá o ẹ ti gúnlẹ̀ sọ́dọ̀ àwọn àbúrò kírísítẹ́nì ẹ ti bọ́ sí ọ̀dọ̀ ọbàkan kírísítẹ́nì ni àwọn Súfì ọbàkan ni wọ́n tó ti yé bàbá pa wọ́n pọ̀ ìyá ni ò pa wọ́n pọ̀ so ẹ múra sí tẹ́ ń ṣeun kẹ́ máa rántí àtúbọ̀tán yín irọ́ méjì lẹ pa lónìí tá a já báyìí irọ́ Kuwait zakat house in Kuwait kò sí ń bàdàn rí ẹ̀yin tẹ́ ẹ parọ́ zakat house in Kuwait tí àáfàá masiri tó tún jẹ́rìí pé àwọn zakat house yẹn wọ́n wà ní Kuwait ṣùgbọ́n ọwọ́jọ́ rẹ̀ wọn ó káàkiri ayé àwọn gan dá sọ̀rọ̀ tòun láti fi kẹ́kọ̀ọ́ yanjú níbi tó lọ gbogbo ẹ̀kọ́ tó kọ́ yanjú náà wàá dá o àfà tó fi lè ṣe àtàbáyúnù Quran ní inja akunfasikum binaba'in fatabayanu gbogbo ẹ̀kọ́ tó bá lọ kọ́ ní Mísírà owó bàbá rẹ̀ tó lọ fi kẹ́kọ̀ọ́ àtowó betu zakat ibo ló já sí báyìí ó ti lulẹ̀ ibo ló já sí and once you are Sufist you are a plain liar òpùrọ́ ògbólógbò òpùrọ́ ló máa jẹ́ la fi ń sọ fún pé epo ònú Súfì máa kórí búkú báyẹn ni yìí máa ń sọ yẹn di òpùrọ́ ayérayé ni epo òun bẹ́ẹ̀ kò sọ́dọ̀ bẹ́ẹ̀ so former pastor Moshood Oyewole nígbà tó rí i pé òun hàn wá léèmọ̀ tán nìbàdàn ọ̀hún wá léèmọ̀ ní o èèmọ̀ kan náà ni ìbánilórúkọ jẹ́ tó fẹ́ lẹ̀ mọ́ ṣéèkù yìí alhamdulilayi tọ́lọ́wọ̀n ti pè kí ṣéèkù òkú
bóò ni àbá ṣe bẹ́ẹ̀lì wọn out bóò ni àbá ṣe bẹ́ẹ̀lì wọn out ọwọ́ ni wọ́n gbé àpò sakasako owó kí ló ṣe fún Kuwaiti iṣẹ́ wo ló ṣe dáwà wo ló ṣe tẹ́lẹ̀ kò ṣe rú ẹ̀rí olóòkọ̀wé kan ìyún ò tí kan jókòó yìí ni ìwé ìdánwò ìgbàgbọ́ ìwé tó ọkọ̀ tó ga sí wípé wọ́n ràn ọ́ lọ́wọ́ ẹ̀díìtì ẹ̀ ni àwọn láwọlé sùn broda láwọlé sùn àfáà wa Màrúfù Yusuf Bámijí bí a mo mí sọkọ mọ́ra wọn mo sábà kí wọ́n jẹ́ Màrúfù oyè Bámijí àti secretary UMB àti Sífúnláréwájú ṣe bí àwọn náà ni wọ́n ràn ọ́ lọ́wọ́ lórí n tó ọkọ ọ lè kọ Yorùbá yanjú ni ṣe bí ọmọ Benin ni ọ ṣe bí ọmọ Benin ni ọ ní Edo State ṣe o lè kọ Yorùbá yanjú ni ṣe báwọn alùsùnà tí wọ́n ràn lọ́wọ́ náà rè ṣe bí kátàkátà bí ẹsẹ̀ adìẹ náà lọ kọ́ lẹ́gbẹ́ lọ́nà ṣe báwọn tí wọ́n lọ pé ẹ̀yìn tọkùnrin kọ yìí ẹ jẹ́ ká bá gbéyẹ̀wò ẹ jẹ́ ká tún bá fi òye kún òye ẹ jẹ́ ká bá kọ́ dáadáa ṣe báwọn tí wọ́n ràn lọ́wọ́ náà rè. Allahu Akbar. Ló wá ń sọ fáyé wípé I don't believe in alùsùnà yóò kọ́ padà sí ọ lẹ́nu àgbàlagbà òkúrọ́ ní ọ́ àpò sakasako owó kí ló ṣe fún Kuwaiti iṣẹ́ wo ló ṣe wọ́n kàn pé ọwọ́ bá náà ó sì á sọ́rọ́ ẹ gidi dáwà tí mo ń ṣe yìí ìbá ti jù báyìí lọ ìyà tí ń jẹ mí yìí ó ti kọ lẹ́tà sí ìyà tí ó di ọpa pẹ̀lú ògo Ọlọ́run inshallah ó ti kọ lẹ́tà sí ìyà tí ó di ọpa sórí gbogbo àṣírí ẹ̀ pátá níbẹ̀ lọ́wọ́ mi ọmọ pàgọ́ sí UND ni ọmọ bẹ́ẹ̀ gbogbo àṣírí ẹ̀ pátá gbogbo ẹ̀ ní ayé ọgbọ̀ in fact a fi wọ́n ṣe sample fàyè nínú àwọn rivers alábòsí alátẹnujẹ òpùrọ́ abanilórúkọ jẹ́ a fi wọ́n ṣe sample so that àwọn yòókù yóò lè jẹ́ deterrent yóò lè jẹ́ nǹkan tí kò ní lè jẹ́ kí àwọn náà lè sọ pé àwọn fẹ́ bọ́ta láti parọ́ mọ́ súnà àti àwọn alùsúnà. Inshallah. So ẹ̀yin tẹ́ wà lórí program pẹ̀lú wa èyí tó kan abala ṣéèkù rè èyí tó kàn wọ́n rè but kí ẹ tó wá lọ ṣéèk ẹ dákun ń pẹ̀lẹ̀ kan ní bàbá sẹ́lẹ̀ irú èèyàn wo ni wọ́n jẹ́ bó ṣe ẹ̀ mà wọ́n náà rí bákan náà àwọn àti former pastor Moshood Oyewole yìí bó ni wọ́n ti gẹ́ síra wọn ẹ bá ní yan lérèfé. Alhamdulillah àfàwà bàbá sẹ̀lẹ̀ tó ń sọ orúkọ wọn ní Salaudeen orúkọ tí wọ́n adopt nígbà wọn gba Islam mu alhamdulillah bá a ṣe wẹ́lkọ́ọ̀mù ẹni yìí bẹ́ẹ̀ ni la wẹ́lkọ́ọ̀mù bàbá Salaudeen náà ògèdè pé nísìnyí kí lélẹ́yìí ṣe nísìnyí sẹ́bẹ̀lẹ̀ òun sọ chọ́ọ̀ṣì òun sọ di mosque ni iṣẹ́ ńlá iṣẹ́ wo lélẹ́yìí ṣe ọgbà Islam nìkan náà eléyìí náà sẹ̀lẹ̀ tó sì níjọ àwọn ọjọ́ rẹ̀ sì tẹ̀lé pẹ̀lú Islam tí wọ́n gbà. ṣẹ́gbọ́n bàbá ṣẹ̀lẹ̀ gba Islam ó sì sọ wọ́n sọ ṣọ́ọ̀ṣì ẹ̀ di mọ́sálásí àwọn ọmọ ọjọ́ ẹ̀ náà sì di mùsùlùmí pẹ̀lú ẹ̀. former pastor wọn kí ló wá ṣe. Moshood Oyewole ìyẹn mélòó. ṣọ́ọ̀ṣì tiẹ̀ sọ̀mọ̀ pé ìdàwùsà ló fi ọ́ síbẹ̀ ìdàwùsà ló fi ọ́ sí ṣọ́ọ̀ṣì tó ń darí ọ̀dà ṣọ́ọ̀ṣì kankan ní láyé rẹ ni láíláí. ọkàn lọ kẹ́kọ̀ọ́ pastorship ni ìdàwùsà ló fi ọ́ síbẹ̀ òun náà sọ bẹ́ẹ̀. ó sì yọ kúrò ó sì sá kúrò ńbẹ̀ nígbà tó lù wọ́n ní jìbìtì tó lù wọ́n fọkànbalẹ̀ kò yẹ ó ní lójú orun mọ́ o inshallah ó lójú orun mọ́ báyìí o ṣe pé jìbìtì tó lù wọ́n tó fi lọ ẹ̀wọ̀n tó fi di tẹ̀wọ̀n dé. ẹ ṣe pé torí Islam ló fi lọ ẹ̀wọ̀n. ó lọ ẹ̀wọ̀n torí Islam o jìbìtì ló lu o ayé ọgbọ pẹ̀lú ògo Ọlọ́run àwọn tí wọ́n wà ní kóòtù lọ́gọ́ tí wọ́n ń ka ìdájọ́ rẹ̀ ayé ò rí wọn ń gbé wọn wá fọkànbalẹ̀ sọ ti gbọ́ ṣàlójú orun mọ́ báyìí ní ìsìn ni o látòní lọ báyìí di next week ni o látòní lọ di next week ni o ó ti yé ọ
now bàbá Sẹ̀lẹ̀ ó gba ìsìláàmù ṣọ́ọ̀ṣì rẹ̀ ó sọ di mọ́sálásí àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ wọ́n di mùsùlùmí Kuwait ò fi ṣakaṣaka kò fi gbówó fún bàbá Sẹ̀lẹ̀ o. rárá. so bàbá yìí pẹ̀lú bẹ́ẹ̀ náà ti dídò yóò so ń gbowó láti Kuwait. alhamdulillah. till date ó sì ń gbowó ìgbà tẹ́mi ń bẹ lọ́fíìsì ọjọ́ owó bá dé ìtìrí pé ìyàwó ti mọ̀ jẹ́ bó ṣe òru dúdú lódì ń jó nínú bàbá yẹn wá ní kọ̀rọ̀ tẹ́ bá mọ́sálásí yẹn wá lẹ́gbẹ̀ẹ́ odò báyìí bó ṣe òru ọ̀gẹ̀jọ́ aago 9-10 lẹ́yìn pé bàbá ìyàwó ti máa jẹ́ máa lọ kówó yẹn fún wọn bí n ṣe ń ṣe nígbà tí mi bẹ lọ́fíìsì yẹn títí di ìsìn gan náà mo títí pé àmírù wa àtẹniwa tó ń jẹ́ máa dúpọ̀ fún wọn nísìnyí pé báwo ṣé bàbá yìí sì ń gbowó torí pé last week wọ́n ní sẹ́mínà tí wọ́n ṣe ní wọ́n dáwọ́rà kẹ́ tí wọ́n ṣe fún wọn bàbá yìí náà wá sí Ṣakí fún dáwọ́rà tí wọ́n á ṣe bàbá yìí náà bẹ́ẹ̀ so bàbá yìí sì ń gbowó di òní ṣùgbọ́n táwọn ṣe náà ni pé gbogbo ìgbà yòówù tábà ní wọ́n bá ti fẹ́ nìkan lówó báwọn àrìpàyà fọ́tò rẹ̀ torí pé àwọn ọmọ ń fẹ́ kí ẹ̀rí máa jẹ́ mi sówó tá a sọ yìí ọdọọdọ ẹni tí àwọn ní kọ́ dọ́dọ̀ rẹ̀ so bàbá yìí sì ń gbowó tí di òní. pẹ̀lú ògo Ọlọ́run bàbá Sẹ̀lẹ̀ ẹ rí wọn. pẹ̀lú ògo Ọlọ́run. pẹ̀lú ògo Ọlọ́run bàbá Sẹ̀lẹ̀ tí ń sọ yìí ẹ rí àwọn náà àwọn ti gba àwọn so ẹni tí wọ́n tún wá gbà síṣẹ́ sóun ló yẹ kí wọ́n fi sakasaka gbé owó fún ni àbíwọ tí wọn ò fẹ́ kàn gbà síṣẹ́ rárá. ẹyẹ ìyẹn já bẹ̀rù Ọlọ́run tá a bá lè tó fẹ́ pè wọlé kẹ́ pè wọlé sórí Glo line mi ni o 08076114896 gotiye so pẹ̀lú ògo náà láàárọ̀ ọ̀la a tún gba àlejò míì ní aago 8 àárọ̀ ní aago 8 àárọ̀ inshallah a tún gba àlejò míì tọ́rọ̀ tún kàn a tún gba àlejò míì pẹ̀lú ògo Allah lórí ọ̀rọ̀ former pastor Mashood Oyewole náà sì ni o so ẹ bá fẹ́ pè wọlé tó ní tó fẹ́ béèrè tó ní í ṣe pẹ̀lú ṣéèkù wa nìkan ni o kò ní sígbà láyè kó béèrè tí ò jẹ mọ́ tiwọn o tó bí ẹ̀ bá dé kóòtù nítorí bá kan òun nìkan òní ọ̀sán wájú adájọ́ o so bóyá arínú yín ẹni tó ti rí Kuwait house zakat house in Kuwait tó ti rí mọ́nà kan rí pè wọlé báyìí o kó o wá dákọ ẹni tó head ọ́fíìsì yẹn kó o sì dákọ àdírẹ́sì ibẹ̀ mi ò wá lọ mọ́nà tán kò jìnnà sí àdúgbò tiwa èmi ò wá bẹ́ẹ̀ lọ interest ibẹ̀ lọ tẹ́ bá ti lo bẹ̀rí á mọ̀ tó ti yé so tẹ́ bá ní tẹ́ fẹ́ béèrè báyìí àti fẹ́ mú dùkú wá sí òpin ní òní inshallah gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ètò kẹ́ bá ní share ètò yìí ní o kí former pastor Mashood Oyewole kí ó kórìwò tó ti yé kórìwò ẹ dákun ṣéèkù tí ẹ lọ bá lẹ́kọ̀ọ́ ṣé lórí ọ̀rọ̀ yìí náà ni. lórí ọ̀rọ̀ yìí náà ni wọ́n pè wá fún lórí ọ̀rọ̀ yìí náà ni wọ́n pè wá fún. ẹ dákun ẹ jẹ́ ká gbé pè yìí náà. Salamu alaikum. Tọ́. Wa alaikum salam. Rahmatullahi. Now. Okay. Bàbá Sẹ̀lẹ̀ onísùnà ni bàbá Sẹ̀lẹ̀. Onísùnà ni inshallah. Ìyáwó tùrọ́fù àlìsílámì tí wọ́n sì gbà wọ́n pé kẹ́ máa ṣe wáàsí comparative wọ́n máa ń ṣe sẹ́mínà láti gbàdégbà fún wọn kódà nígbà tí èmi àti bàbá Sẹ̀lẹ̀ tá a sọ̀rọ̀ níbi last week wọ́n jẹ́ kó yé mi wípé bíi a week before páwọn wà ní Ṣakí táwọn lọ fún sẹ́mínà tó ní ṣe pẹ̀lú àsúnà so onísúnà ni bàbá Sẹ̀lẹ̀ onísúnà ni wọ́n
Jazakumullahu khair. Bẹ́ẹ̀ni. Jazakumullahu khair. Wọ́n ní súnà lọ́wọ́ sà. Wọ́n súnà ni wọ́n súnà ni bàbá wọ́n sì ń ròpọ̀ mọ́ àwọn àfáà súnà pàápàá jùlọ ti ọ́fíìsì tí wọ́n ti ń rí tọ́rọ́kọ́bọ̀ gbà ní oṣooṣù tọ́lọ́ náà ni Kuwait ń ṣe ní ara wọn pé irú àgbàlagbà báyìí tó di mùsùlùmí tó sọ ṣọ́ọ̀ṣì rẹ̀ di mọ́sálásí tí àwọn ọmọ ìjọ náà sì bá wọnú ìsìláàmù so nínú ọ̀rọ̀ táwọn àfáà sọ ni pé ẹ̀ ń bá ti lẹ́kọ̀ọ́ nípa bíbélì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti mọ sí ti fún tẹ̀dọ́ rẹ̀ kò sáburú níbi kó máa sọ àwọn tí tó wà ń bẹ̀ láti máa fi kọ̀nfàmù ọ̀rọ̀ ẹ̀sìn yàtọ̀ sí ẹni tó ṣẹ̀ fẹ́ lọ kọ́ bíbélì ẹ̀sìn wọn ọ̀rọ̀ wa pé ká lọ kọ́ bíbélì o ṣùgbọ́n tó bá ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti mọ̀ ti fún tẹ̀dọ́ rẹ̀ ó lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin ẹ̀sìn wa kó máa lò ó láti máa fi ṣàlàyé ẹ̀ fún àwọn tí wọ́n lérò pé nǹkan gidi ń bẹ ńbẹ̀ tó ti yé ṣùgbọ́n ẹni bẹ́ẹ̀ náà kò ní wá jìnnà sí àwọn àfáà súnà torí wípé tí irú ẹni bẹ́ẹ̀ bá lọ jìnnà sí àfáà súnà àkóbá ńlá gbà ní o bí irú eléyìí o bí irú former pastor Moshood yìí o àkóbá ńlá gbà ní jẹ́ fún o yóò kàn kúrò nínú Christianity kan yóò tún bọ́ sínú Christianity míì ní o Christianity míì ní Sufism jẹ́ o bó sì jẹ́ nu ẹ ṣeun. Ọ̀yẹ́kùn. Kí là ń sọ̀rọ̀ náà tí. Ní ọ̀rọ̀ bíi bàbá lẹ́kọ̀ọ́ ńgbà wọn pè wá sí Èkó mo rò pé Professor Khidir ọmọ bàbá Bákí ní ẹni yìí ń sọ̀rọ̀ mi lójú wọn ní ọ̀dọ̀ bàbá yẹn. Ní ọjọ́ yẹn bàbá yẹn náà kí ló kọ́ bàbá yẹn. Ṣé bàbá tí ní Èkó àbí Moshood Ramadan ọmọ kéwù bàbá Ádámà tí wọ́n mọ̀ pé ní Mudaris Awal Moshood Ramadan náà ló kọ́ wọn so òun ni Mudaris Awal wọ́n pè nígbà tí bàbá ń bẹ láyé so wáyé pé ó ti dá mọ́sáàsì tẹ́lẹ̀ ó ti dá gbogbo nǹkan lẹ̀ so eléyẹ̀ lòun bẹ tí wọ́n ń sọ̀rọ̀ ńjọ́ yẹn tí ẹni yìí fi sọ̀rọ̀ mi eléyẹ̀ ń sọ fún wọn pé ẹni tẹ́ sọ̀rọ̀ òun mọ̀ dáadáa o nítorí pé nígbà táwa mọ́nà tẹ́yìn ilé dídàmọ̀ tó wà níwájú ọ́fíìsì wa tí wọ́n ń ta àwọn materials bíi tí materials ń bẹ̀ yẹn bíi pẹ̀tẹ́sì yẹn tí ó ń bẹ ní òun gbé ńgbà náà so ńgbà yẹn kò tí ì lọ sí ó tẹ̀ ti Cairo dé tó rí di abóṣẹ́ ti Saudi dé ó rí di Mascom so he's now professor tó ń lecture ní Maliku Saud ní Riyadh so òun wọ́n sọ̀rọ̀ yìí lójú rẹ̀ ńgbà wọ́n sọ̀rọ̀ yìí lójú rẹ̀ ní ẹni tẹ́ sọ̀rọ̀ yìí ó mọ̀ dáadáa òun ò pè kọ́ wá bí báyìí bọ́rọ̀ sì jẹ́ pé òun lọ́wọ́ pè mí lọ́rọ̀ mi torí pé tó pè mí jọ́ tó pè mí yẹn kò sí kówó lè mọ́ èmi ò lówó sọ sponsor mi olóhùn rẹ̀ láti sponsor mi ṣùgbọ́n tó sponsor mi èmi nìkan wọ́n pè àfi lómi ó ṣe dán ọmọ bàbá ajá àkúrú sẹ́n ọwọ́ bẹ̀rẹ̀ dàbẹ̀ gbà ṣé bàbá yẹn bọ́ ẹ kó sì ké sí mi torí pé ajá àkúrú náà àfi àwọn náà àfi ìwé àwọn náà ṣe ní sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn so asábà wọn lọ́hùn mo bá wọn lóhùn ó là ṣe jẹ́ àwọn náà ìyẹn kọ́ dìjà láàrin àwa gẹ́gẹ́ pé nígbà tí ń bọ́ arúgbó yẹn wá lè pe àwọn kẹ̀kẹ́ mọ́ ni wọ́n pè wá lọ́tọ̀ọ̀tọ̀ ni wọ́n pè wá papọ̀ ìmọ̀ pé yìí ń bọ̀ nílẹ̀ ni ọmọ pé mi náà ń bọ̀ so ọ̀rọ̀ ṣe jẹ́ nìyẹn ni wọ́n fi dá ọ̀rọ̀ yẹn lẹ̀ so mo rò pé Khidiru gẹ́gẹ́ Professor Khidiru yẹn ọmọ Abdulbaki òun bẹ ní Èkó ńjọ́ yẹn náà so òun mọ̀ bọ́ ó ní prógráàmù kan ṣùgbọ́n nígbà tá a parí ó kù sáà tá a parí báyìí bẹ́ẹ̀ lọ lóde òun ló padà gbé èmi àti ajá àkúrú wa bàdàn òun ló gbé ara wa sí bàdàn so òun ò tẹ̀ béèrè bó la sọ́ọ́sì mọ́. ṣé nísìn ọ̀dọ̀ iwájú Sheikh Moshood Ramadan yẹn ibẹ̀ lẹ ti sọ̀rọ̀ yẹn ibẹ̀ la ti sọ tẹ ti sọ pé ntarakùnrin sọ yóò rí bẹ́ẹ̀ kéde pé déwájú Sheikh Habib Markaz abadan ayin kò sí lókè pẹ̀lú irọ́ mi tún o kò àdéwájú rẹ o irọ́ mi tún o àdéwájú rẹ o tẹ́ ẹ bá ṣe ẹ jẹ́ kí n sọ nǹkan kan tẹ́ ẹ bá ṣe Abdulbaki kéde tó pè mí kí n lọ sí lọ́dọ̀ ẹnìkan kan kọ́ mọ ro káàkiri ṣùgbọ́n ilé ọ̀rẹ́ ni wá then ìkẹ̀kẹ́ fìdí kẹ́lá jọ wà so tó ó sì jẹ́ pé èmi gan ló fẹ́ fọ̀ wọ́n pé òun ọmọ ẹni yìí mọ́rùwà tẹ́ ń ròyìn rẹ̀ yìí
ẹ̀yin èèyàn ẹ gbà lè dáadáa o kẹ́ ẹ ní mọ̀ pé òpùrọ́ òun ọmọ ẹni mọ́rù wọ̀nyí ìwà yìí kéde pé nìyẹn gẹ Kídírù gẹ ló pè mí. ẹjẹ́ àtún àrìn gbọ́ ẹjẹ́ àtún àrìn gbọ́ kẹ́ ẹ lè mọ̀ pé òpùrọ́ ni former pastor Moshood Oyewole ibi tá a gbọ́ rè o ń bọ̀ o. ìmọ̀ máa kú bá wọn alágbájá bá wọn alágbájá lójú sọ ọmọ nọ́mbà àwọn orí àmìjọ náà mo ní ọlẹ́mi ò bìlí fún àwọn súnà yẹn jẹrẹ àmìdí wa ní kí ló dé mo wá ṣàlàyé. ta ni àmìdí tẹ́ ń rí fàásì wọn. Moshood náà ni. ni Moshood Ramadan ok tẹ́ bá ń fọkàn bá ọkùnrin yìí lọ tẹ́ lè mọ̀ pé kùrọ̀ ayé òun ọ̀run ni iwájú Sheikh Moshood Ramadan ni ó ti ń sọ ọ̀rọ̀ ló ti ń sọ ọ̀rọ̀ against Sheikh Murtada Salahuddin okay so Professor Kídírù Abubakar ọmọ bàbá wa níwò kọ́nà bá ní fọ̀rọ̀kẹ́ bàbá so àwọn wá gbọ́ sọ̀rọ̀ yẹn là ń wá pe Sheikh yìí pé ẹnìkan báyìí máa ń sọ̀rọ̀ yín pé àpò sakasako owó ẹ̀yà fọ́tò rẹ̀ ẹ̀yà òun pẹ̀lú fọ́tò rẹ̀ ẹ̀ wá gbówó lè ń lọ́wọ́ mọ́ tètè máa bọ̀ báyìí ni o wá yanjú ọ̀rọ̀ yìí o àwọn ní àwọn ò tiẹ̀ lówó ọkọ̀ lọ́wọ́ Professor Kídírù wá sọ pé àwọn ò fún wọn ní owó ọkọ̀ làwọn fi lọ sí Èkó ní ọ̀dọ̀ Sheikh Moshood Ramadan ibẹ̀lẹ̀ ti ṣe ìjókòó àti ṣèpàkúrú ẹ wá máa gbọ́ nǹkan tí former pastor Moshood sọ ẹ máa gbọ́ o. Moshood tó dán ọ lójú ó dá mi lójú tí ọmọ nọ́mbà wọn ò ní ẹ máa gbọ́ o. níjọ́ náà mo ní ọlẹ́mi ò bìlí fún àwọn súnà yẹn jẹrẹ àmìdí wa ní kí ló dé mo wá ṣàlàyé ọ̀rọ̀ wa dé tí bàbá ní. ẹ máa gbọ́ ó dá mi lójú tí ọmọ nọ́mbà wọn ò ní bàbá tí ò ń parọ́ bàbá tó jẹ́ pé straight forward ni kò sí tó kà láyà jẹ ó yá ẹgbẹ́ wọ́n bá pè kan nínú àwọn ọmọ akéwì wọn gbà náà lọ́hùn ìyẹn ìmọ̀ máa kú bá wọn alágbájá bàbá Ọlọ́run sì ṣe wọn wá nítorí bà mí lẹ́nu ọjọ́ tẹ́rù bà mí jù láti jọ mo ti dé inú ìsìláàmù wípé àwọn àfàṣẹ nímọ̀ wọ́n dẹ̀ wá nu mọ́sáàsì wọ́n sì ń dìnáì tí wọ́n ṣe. Sẹ́bẹ̀ wọn bẹ̀ wọ́n sì ń dìnáì. Ẹ̀rọ Ọlọ́run bà mí ó jẹ́ bó ṣe jẹ́ ìlú. níbi kan bẹ́ẹ̀ tá a ti fò. tí fi rí ẹ máa gbọ́. wọ́n bá yà mí fọ́tò tán wọ́n yà mí fọ́tò tán mo tẹ̀lé tiẹ̀ bẹ́ẹ̀ bómi ìwà di adúrú owó ìsìn wọn ẹgbẹ́ wa wọ́n bá gbà wọ́n ní mọ́ ọ lọ. bọ́lọ̀ ti bẹ̀ wọ́n fún mi kọ́bọ̀ bẹ̀ mo tún rìn sẹ̀. Inna lillahi wa inna ilayhi raji'un. èyí ni after 18 years o ni wọ́n wá mọ́ṣáláṣí ọ̀rọ̀ ló wá kan ọ̀rọ̀ níjọ́ náà mo ní ẹ̀ mo lárùn àwọn oníkíní ọ̀rọ̀ ló kọ̀ ọ̀rọ̀ láàrin àwọn àfáà níjọ́ náà mo ní ẹ̀ ọlẹ́mi ò bìlí fún àwọn súnà yẹn jẹrẹ àmìdí wa ní kí ló dé mo wá ṣàlàyé ọ̀rọ̀ wa dé tí bàbá ní. ṣẹ́gun bàbá o Moshood two different person nìyẹn o. ó dá mi lójú. ẹ máa gbọ́ o. àwọn oníkíní ọ̀rọ̀ ló kọ̀ ọ̀rọ̀ láàrin àwọn àfáà ọlẹ́mi ò bìlí fún àwọn súnà yẹn jẹrẹ àmìdí wa ní kí ló dé mo wá ṣàlàyé ọ̀rọ̀ wa dé tí bàbá ní. two different person different personality ló wà involve báyẹn o pé ọ̀rọ̀ kọ̀rọ̀ láàrin àwa lálàáfà èbùrẹ̀ sáfà former pastor ní ọ bíbélì ló mọ̀ now àwọn wá sọ̀rọ̀ yẹn fún ó ń ṣiṣẹ́ lọ so àwọn wá sọ̀rọ̀ yẹn fún bàbá Amidi ìyẹn Amidi ni Sheikh Moshood Ramadan Al-Madrasatu Al-Awwal ni bàbá yẹn wá sọ pé ṣé ọ̀rọ̀ yìí dán lójú ọ̀rọ̀ yìí wá dé etí gbọ́ bàbá ìyẹn ni Sheikh Abibu Markaz làwọn wá ní ṣé o lè sọ́ọ̀ṣẹ́jú rẹ̀ láwọn dandan kò burú la máa fi pe ọmọ kéwù wọn ẹ̀ tí wọ́n rí fásitì ọmọ kéwù wọn bẹ̀rẹ̀ níta ni Sheikh Akuru. tó dán ọ lójú ó dá mi lójú
tí ọmọ nọ́mbà wọn ó ní bàbá tí òun parọ́ bàbá tó jẹ́ pé straight forward. two different personalities. ó yá ẹgbẹ́ wọ́n bá pè kan nínú àwọn ọmọ akéwì wọn gbà náà lọ́hùn ìyẹn ìmọ̀ọ́mọ́ akú báwọn alágbájá bàbá ìwọ alágbájá bàbá ọlọ́run sì ṣe wọ́n wá nítorí bà mí lẹ́nu ọjọ́ tẹ́rù bà mí jù láti jọ mo ti dé. so n tí mo fẹ́ ká dìmú bẹ̀ yẹn ò ní wípé two different personalities ló rí fàásì wípé ọ̀rọ̀ kan rọ̀ láàrin àwọn alálàáfáà lọ́dọ̀ Hamid and Hamid is Sheikh Mashood Ramadan aka Al-Madrasatu Al-Awwal ẹni yẹn wá ń sọ pé in tó ń sọ ìsọdọ̀ lójú wọn ló dá wọn lójú ọ̀rọ̀ ìwà dọ́dọ̀ bàbá kò lè get the same person mọ́ ẹlòmíì tún ni now ẹlòmíì tán wá rí fáàsì ń bẹ̀ yẹn oní Sheikh Habib Markaz àdébẹ̀ rárá wulẹ̀ débẹ̀ rárá tọ́ ọ̀dọ̀ Sheikh Mashood Ramadan ibẹ̀lẹ̀ ti ṣèjókòó ẹ sì sọ ń bẹ̀ wípé n ti ń jẹ́ àpò sakasako owó kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ tọ́ ààrẹ ọjọ́ musolókun aláwọ̀sán wá ní ẹ̀san lóore kásá máa rántí wípé ohun tí a bá fi ahọ́n wa sọ ó wà lákọọ́lẹ̀ irọ́ ẹnu máa ń parọ́ ṣùgbọ́n lọ́jọ́ àlèkìyámà wọ́n ó sílẹ̀ ẹnu wa pa ọwọ́ ọwọ́ máa sọ̀rọ̀ ẹsẹ̀ wọ́n sì máa jẹ́rìí sí ẹni tẹ́ ẹ sọ pé tẹ́ ẹ fẹ̀sùn kàn nínú ọ̀rọ̀ yín òun láti gbé wáyé o torí náà in tó kù yín kù báyìí lórí ọ̀rọ̀ ti Sheikh ìsáìdà kẹ́ ẹ bọ́ta padà kẹ́ ẹ sọ wípé bóyá ìtẹ́ ẹ mọ́ mú gbàtẹ́ wà ní pásítọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló ti kó sí lọ́pọlọ ni ò tí ì kú ń bẹ ló tún wá ń dà yín láàmú lẹ́fi wá ń sọ pé àpò sakasaka tẹ́ ẹ bá tẹ̀ dápọ̀ envelope ó sì wà understandable tẹ́ ẹ bá dápọ̀ envelope wọ́n sì ní kí n mọ envelope lọ́wọ́ o owó nísìnyí bẹ́ẹ̀ ní envelope yẹn o àbẹ̀ ń gbàtà ya fọ́tò tán wọ́n gbà lọ́wọ́ mi o envelope is understandable kí la fẹ́ pe sakasaka owó èyí ti rí ṣé ẹ̀yin lẹ kọ́ Kuwait ni mọ̀mọ́ nìyí o àríṣekọ́lá gẹ́gbà tí ń bẹ láyé gan kò sọ rí pé wọ́n gbé sakasaka owó fóun rí ní Saudi Arabia tó jẹ́ ààrẹ mùsùlùmí of Yorùbá land lásìkò tiẹ̀ tó ń bẹ́ẹ̀ nísìn Alhaji dídẹ́màkì òun gan ò tí ì sọ ní pé sakasaka náà fi gbé owó fóun rí ní Saudi Arabia òun gan ná owó tara tiẹ̀ sínú ìsìláàmù ni kí wàá ní tiyín bàbá òpùrọ́ atúrọ́tà kí n tiyín láàárọ̀ ọ̀la pẹ̀lú ògo Ọlọ́run àárọ̀ ọ̀la lẹ́gbọ́ ìtàn arákùnrin gangan torí pé àwọn ṣèkò ọmọtán rẹ ti wọn ọmọtán rárá àwa UMB Universal Muslim Brotherhood of Nigeria àwa lágbà lálejò nígbà tó dé gẹ́gẹ́ bí ẹni tó revert sínú Islam ok àwọn tẹnu wọn wá tọrọ ẹnu tèmi náà tọrọ o ṣùgbọ́n àwọn kan tó ju èmi lọ tí wọ́n jẹ́ àfáà fún mi àwọn alátùn wá gbàlejò lọ́la pẹ̀lú ògo Allah láti aago 8 kẹtìmọ̀ retí mi ní live inshallah. bẹ́ẹ̀ ti zakati tẹ̀sí ń dakọ̀ ìjọba ni iléeṣẹ́ ìjọba ni ní Kuwait kìí ṣe pé Jamia ló ní Jamia Al-Madrasatu Islam NGO ni non-governmental organization ni bẹ́ẹ̀ ti zakati ti Kuwait rárá Jamia kọ̀kẹ́kẹ́ lè ní ibi tí wọ́n ṣe section zakati fúnra wọn ṣùgbọ́n bẹ́ẹ̀ ti zakati ní Kuwait iléeṣẹ́ ìjọba ni iléeṣẹ́ ìjọba ni so kìí ṣe pé wọ́n ìjọba máa sí ọ́fíìsì káàkiri láàlá gbogbo ìtẹ́ máa rí yẹn àwọn NGO ni non-governmental organization ni so kò ó ṣòro fún ìjọba kó máa sí ọ́fíìsì káàkiri ìlú tí wọ́n bá rí so bó ṣe rí nìyẹn. àwọn ìjọ Ahmadiyya àwọn tó ní Kọ̀díyà níyà àwọn tó ní Lahoriyya káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Ghulam Ahmadu lànábì àwọn Ahmadiyya lòjíṣẹ́ àwọn Ahmadiyya múritádọ ní bàbá rẹ̀
wọn kì í ṣe mùsùlùmí o Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Masihu tá ń retí Isa ọmọ Maryama kì í ṣe Gulam Ahmadu torí Allahu kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ Qadiyaniya. Kí gbogbo wa lọ mọ̀ dájú òpùrọ́ ni Mirza Gulam Ahmadu pẹ̀lú Nájímù Ilẹ̀rọ òpùrọ́ ni gbogbo wọn o. Kàláwù fi ṣọ́ wa ká. ẹ dákun sheik torí àìrí ẹ̀fọn ta ní ẹ̀ẹ̀mejì. Yes sir. arákùnrin yìí ó tún sọ̀rọ̀ kan nípa international basket footballer Ọlájúwọ̀n. Akeem Ọlájúwọ̀n. Yeah. ó tún sọ̀rọ̀ kan tó ní í ṣe pẹ̀lú pé ìwé ìhun tó ń kọ ìdánwò ìgbàgbọ́ pé wọ́n gbówó ńlá kalẹ̀ owó yẹn pòórá dẹ́n pé ẹni tó sì wà ní ìjájẹ náà ọmọ Ṣakí ni ǹjẹ́ ẹ ní àìjà kankan nípa yẹn sà? Ní àìjà kan rárá lórí rẹ̀ so bí wọ́n ti ń dákọ̀ Ọlájúwọ̀n yẹn kódà ń sin ọkọ rẹ̀ pé jẹ́ ìyàwó mi ní kọ́ rẹ̀ ti pé báyìí so mi ní àìdíà kankan tó jẹ́ kí n bílẹ̀ ní wípé mi ní àìdíà kankan ó tún rí létí ẹ̀ pé ọmọ Ṣakí bẹ́ẹ̀ ni mi mọ onítọ̀hún ìsìn láìdíà kan nípa rẹ̀. tọ́yì barakallahu fi. Ahmadi kèfèrí o bí ìjọ àwọn Ahmadiyya pẹ̀lú ìjọ Tijaniya pẹ̀lú ìjọ àwọn Shia Kàláwù làwà níbẹ̀. Mirza Gulam Ahmadu àti Shehu Ahmada tó lẹ́sìn Tijaniya pẹ̀lú Ibrahim Niyas òpùrọ́ ní gbogbo wọn o. Ẹ jẹ́ ká padà sínú súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin. Kàláwù ràn wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. Subhanaka Allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta